òkùnkùn lè borí ìmọ́lẹ̀ ló máa borí òkùnkùn. pásítọ̀ AB ṣọ́ra ṣe èṣù olóhùn tó máa ṣe fún ọ. èṣù ló fún ni ládìyẹ sì fi gbòdìdì ẹni lọ́wọ́ ẹni. bó bá ṣòro fún wọn àgbà padà, tó bá ṣòro fún wọn tó fún wọn láyọ̀ tó fún wọn lówó ó máa gbà padà. pásítọ̀ Josmat, pásítọ̀ Bọ̀dé, agbára yìí méjèèjì yóò tún lè kàn sí lẹ́nu. àṣẹ tí ń bẹnu ká lọ ká fi ń sọwọ́, àṣẹ tí ń bẹ lẹ́nu èrè fi ń jà, ẹ̀wí ayé bá wí ní ẹgbà ọ̀run gbà. ìbà o ìbà ìbẹ̀yìn tẹ̀ ti jẹ́ tó já ìbẹ̀yìn tẹ̀ ti tẹ̀kí tó tẹ̀ mo fẹ́ jẹ́ lónìí ẹjọ́ ojú mi tẹ̀ mo fẹ́ tẹ̀ lónìí ẹjọ́ ojú mi tẹ̀ èmi àbájọ ọkùnrin ogun ni orí pẹrẹ kóògùn sí ẹkọ ọmọdé ọlá torí wọn ní àdásí báyìí ní òun mọ ìgbà gbọ́dọ̀ wọn mọ báyìí ní torí wọn ní bá jẹkọ wọn ṣe bọ́ọ̀lù gbọ́ ìra gbẹrọ kórókó wọn ṣe bá fẹ́rẹ̀ pẹ̀lẹ́ ìbá lékeleke tó ṣe pàṣẹ fún gbáláwó báyìí ní erukode gbòǹgbòdé bùnmílẹ̀ tó nílò mo fẹ́ ṣe tèmi. pásítọ̀ Josmat o pásítọ̀ Bọ̀dé agbáyin tó lé kan sí lónìí nù ó ní ẹgbà ẹran ayé nù ó yẹ mú jẹ́lẹ̀ kọ̀ọ̀kan ìgbólégbòrò làájọ pọ̀ lọ́wọ́ bá tutù àwọn orí ó yí agbára yín tó lé kan nu bẹ́ẹ̀ ni ìgbólégbòrò làájọ pọ̀ lọ lórí sí ẹ̀lẹ́ ẹ má tó àdáni tẹnu jẹ tó tẹnu pọ̀ bẹ́ẹ̀ bá tẹnu pọ̀ ẹ tẹnu bá jẹnu ẹ gbọ́dọ̀ pọ̀ ó yẹ mú jẹ sátẹ̀dúró kan pé náà gbẹ́dọ̀ kó tá à ń pè òròjú kó tó fa gbọ́dọ̀ gbọ́dọ̀ ká ń pa àwọn ìyá mi lẹ́yẹ adé ìkàlẹ̀ kó tá à ń pè é dára. ẹ̀yin tó ń lé ayé mo dúpẹ́ ẹ ṣeun ẹ̀yin tó ń lé ayé mo dúpẹ́ o mo tún mélé jẹ lónìí mo múra mo mú jẹ làpárò kélókò mo tún mélé jẹ ìwọ pápá ìwọ nà ẹ ṣe ẹ̀yin tó ń lé ayé mo dúpẹ́ ẹ ṣeun gan. ọlọ́jà tó bá lé lónìí mo gbọ́dọ̀ fún mi rẹ̀ ìṣẹ́jú yóò mọ tí pẹ́pẹ́pẹ́. ẹ káàsán o. òkùnkùn lè borí ìmọ́lẹ̀. bàbá ẹkú dọ́lẹ́ta. olùwà kó bùkún fún yín. ẹ sáàjì ẹ̀fọ́ lolúwa lẹ̀. ọ̀rẹ́ wa ṣé ẹ fẹ́ kéèyàn ò ṣàánú mọ́lẹ̀ ayé ní tá a wà yìí. ọ̀dà báyìí a fi nǹkan kékeré dán wò o sì fún mọ́wọ́ láti gbà yìí. tá a bá ṣèyún nísìn nígbà ṣèyún fún ọ èwo lọ fẹ́ ká ṣe fẹ́ lómi. bàbá ẹ má bínú kò ń ṣe pé ó wè mí náà pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. ta ni bàbá rẹ má pè mí bàbá mọ́ bàbá rẹ wo ni ọmọ bínú ẹ sì tún máa sọ̀rọ̀ inú ọmọ bíyàn dákun torí ọlọ́ tó sì lè dáná ọpẹ́ báyìí èmi ò rò pé ayé ọpẹ́ ọyọ fún wọ o kí ló dé tó ń ṣe rádaràdà báyìí kódà wo má jẹ́ ń tọ́ èmi ò rò pé Ọlọ́run pè ọ́ o ó dàbí èpè wọ̀ ló pera rẹ̀ sórí tọ́nà yóò bá pé ọmọ bọ́nà mi pọ̀n òótọ́ ọ̀rọ̀ mọ̀ ń sọ fún òótọ́ ọ̀rọ̀ a sì máa korò létí èèyàn tèmi ti ẹ̀kan ni pé bó o lówó ṣe jáde èèyàn ní parọ́ fún ọ ṣé gbèsè bí gbèsè àwọn pásítọ̀ ṣe máa ń lò. bàbá ẹ mọ̀ tó ṣẹlẹ̀ kò ń ṣe pé nǹkan tó ń ṣẹlẹ̀ wù mí náà bò bí ó ṣe rí ni kò lè sí nǹkan tí mo máa ṣe. tó túmọ̀ sí pé mi mo kó bọ́ ọ. wọ́n ṣe nǹkan tí mo ń tà láti sọ fún yín nìyẹn bọ̀ ẹ má bínú. akọni ó tún máa fi sọ̀rọ̀ ọlọ́mọ bọ̀yọ́ akọni ọ̀lọ́ máa fi gbàdúrà sọ náà ní òfin tètè dánú. bàbá ìránṣẹ́ náà lè máa ń bú yẹn. ìsánsí Ọlọ́run tó jẹ gbèsè. àwọn pásítọ̀ tèmi máa ń rí wọn a máa ní láárí wò ó gbọ́ ìmọ̀ràn mẹ́rin àṣẹlùlẹ̀ ìdílé àwà yìí bóyá kó o mú kó mọ́ bóúnjẹ bá ti kú òun ìṣẹ́kùṣe èmi ò ní parọ́ fún ọ ọ̀nà yìí kò pé ọ nígbà wọn àyọ̀ fún ọ kò tiẹ̀ sí lọ́kàn mi ọ̀rọ̀ owó. bí n bá tó fẹ́ bínú ń pọ́ alágídí ọkàn ọ̀gbẹ́ni dá mi lóhùn. ẹ má bínú ẹjọ́. ní ìtí ìbínú tọ́wọ́ ẹ pé mo fẹ́ bínú ó ní ìtọ́ yẹ kí n ṣe ṣé ó dìgbà tí n bá gbé ọ̀rọ̀ rẹ lórí rédíò pé kí wọ́n bá ń pariwo rẹ pé ẹni Ọlọ́run ò pè kan tí ń pera rẹ̀ ṣé ó sì ń tọ́jú àwọn ọmọ rẹ báyìí. ẹ má tó ṣe ẹ má tó bá di next week. ọgbọ́n yẹ̀ ní next week. lágbára Ọlọ́run kò ní ẹ. ó tún máa ṣàkórí ibú sọ̀rọ̀ ó yàbọ̀ sí máa ṣàkọ sọ́nà nu ní òfin tètè dán lóhùn ọjà ronú. tí wàá sún báyìí orí bíbí wọn ṣe Ọlọ́run àlàyé ẹnìkan wá ń bú ìsọ̀kò ìrìn òpé
ṣé mi ò ní wá ọgbọ́n dá sí wàrà báyìí. Òkùnkùn lè borí ìmọ́lẹ̀ ló máa borí òkùnkùn. Pásítọ̀ AB ṣọ́ra ṣe, èṣù olóhùn tó máa ṣe fún ọ. Èṣù ló fún ni ládìyẹ sì fi gbòdìdì ẹni lọ́wọ́ ẹni. Bó bá ṣòro fún wọn á gbà padà, tó bá ṣòro fún wọn tó fún wọn láyọ̀, tó fún wọn lówó ó máa gbà padà. Bẹ́sù bá ṣe ní oore ó máa gbàyọ̀ tó nítorí máa fi padà lóore yẹn. Bread wà bí? Ẹ fún mi ní bread kan ní 200 and ẹ fún kí ẹ no 3 crown ẹ fún mi 3 crown yẹn náà. Ṣé bí mílò náà wà bí? Mílò wà. Ẹ fún mi mílò kan náà. Ẹ ṣe mọ́. Ń bọ̀ ẹ máa tún ṣe máa fún yín lówó yẹn lọ́la màá ní kí wọ́n wá mú wá fún yín lọ́la ṣe gbà. Owó tilẹ̀ ńkọ́. Madam máa fún yín. Tí ẹ bá jẹ́ bẹ́yẹn lénìí ẹ tún jẹ́ bẹ́yẹn lọ́la kí lẹ fẹ́ kókùn ṣọ́ọ̀bù ẹnu ìgbà tí ẹ̀ ń gbàrún lọ́wọ́ mi ẹ̀yin náà wo ṣọ́ọ̀bù kò sí kankan bẹ́ẹ̀ mọ́. Ẹ má bínú ṣé ẹ̀yin náà mọ̀ pé okùn inú la máa fi ń gbé títà. Tíṣẹ́ Ọlọ́run bá pé yín ẹ jẹ́ máa ṣàgbàrọ ẹ wá ṣẹ́ mi lọ ṣe. Excuse me. Ẹ má bínú. Ẹ ṣe ẹgbọ́n ṣe ń tẹ̀lé gbogbo. Pásítọ̀ AB kí ló wá sọ pé ó ṣẹlẹ̀ gangan. Ṣùgbọ́n pé Ọlọ́run jọ pè wá ni. Bẹ́ẹ̀ ni. Tó bá dẹ̀ wò ìgbà tó Ọlọ́run pè mí Ọlọ́run ṣáájú èmi pè wọ́ dẹ̀ wọlé nìyà wé mi gbèsè ti pọ̀ jù lọ́rùn mi ọ̀rọ̀ tèmi ò ṣe yé mi mọ́ chọ́ọ̀chì mi gan wọn pọ̀ bẹ́ẹ̀ àwọn èèyàn ń wá tó ń bá wà lẹ́nu wá tó ń má tó ń wá mi ò ọ̀rọ̀ yẹn ò yé mi mọ́ ó ti sú mi but kó tí mo kàn wò ni pé báwo ni ìwọ ṣe ń ṣe tiẹ̀ tí èrò fi pọ̀ ń chọ́ọ̀chì then tí owó náà wò bó ṣe rí náà wèé mímú kan wọ aṣọ ni kò sí nǹkan kan má jẹ́ parọ́ fún ẹ kò sí nǹkan kan o ó ti sú mi o. Pásítọ̀ AB sórí àwa ẹ̀dá àwọn la máa ń ṣe mistake kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà kan rí èmi náà ó mọ̀ pé mo believe nínú Ọlọ́run gidi gan ṣùgbọ́n nígbà tí mo gbàdúrà títí sọ́lọ́run tọ́lọ́run ò ṣe nǹkan tí mò ń fẹ́ bọ̀rọ̀ mo wéjì kún ẹ̀ta wo bí ẹni tí ò mọ bí ẹgbẹ́ ẹ̀ ń gbé là tó ń sáré ọ̀la ara ikú ló ń sá o ó ti yẹ ẹni tó dẹ̀ máa bá èṣù jẹun síbi ẹ̀ máa gùn gidi gan nǹkan tí mi ń try àti sọ fún ẹ ni pé máa mú ẹ débẹ̀ máa gbé ẹ débẹ̀ gangan ibi tí wọ́n ti máa ṣe fún ẹ tó jẹ́ pé èrò máa pọ̀ ní church yẹ o ti understand wọn náà máa lo mọ́tò wọn sì máa lo fẹ́ǹsì àwọn máa lo Benz wọ́n lò dára láti join náà. àwa láwọn bàbá ìgbẹ́jọ́ ti wà tí wọ́n máa ń gbé wa débẹ̀ tó jẹ́ wípé iṣẹ́ ìyanu á máa ṣẹlẹ̀ lọ bẹ́rẹ́bẹ́ ni so tó bá ní interest àwa lè já sí mẹ́rin. Pastor Josmat but bó ṣe sọ sí tí mo pé Ọlọ́run tàjọ ń ké pè náà ṣé bá Ọlọ́run Babalọ́lá náà lájọ ń ké pè àwọn tí mo mọ̀ tó a tún ní bàbá ìgbẹ́jọ́ nìyẹn àbí kí nìkan tó tún tà láti sọ. Ọlọ́run Babalọ́lá ṣé Babalọ́lá ti bá yín àbí tìsín kí ló tó ń ṣe báyìí náà wọ́n á máa wo bíbá yìí jẹ́ kí n sọ kẹ́nìkan fún ẹ babaláwo lèmi ń sọ̀rọ̀ ń pa ẹ o náà wọ́n á sáré gbé ẹ débẹ̀ sharp understand babaláwo ni bàbá tí mo ń sọ yìí òun ló ń wo bíbá gbogbo èrò torí tó pọ̀ ní church mi yẹn àwọn tó ń rí tí wọ́n máa ń wá dọ̀ mi tí mo ń ṣiṣẹ́ ìyanu yẹn màá ti lára bá a fọ sẹ́kìn tó lọ church níjọ́ Sunday tá a bá ní sọjí báyìí èrò máa pọ̀ ní ṣá ó ní nǹkan tá a máa rì mọ́nú lẹ̀ iye ìdè tó bá jáde nínú lẹ̀ yẹn òun ní iye èèyàn tí wọ́n máa bo ìsọjí wa má fọ́ wọ́n báyìí ta ló dọ́run rí nu wa ẹ̀kan máa pariwo ẹnìkan máa lọ jìyà lọ́run ta ló dọ́run rí a máa ṣayé ìka tó sọ̀rọ̀ ní jẹ́ kí n sọ fún ẹ. Pastor Josmat ìyẹn túmọ̀ sí pé agbára yìí ló fi ṣiṣẹ́. òun ni o agbára òkùnkùn ló ń lò. bẹ́ẹ̀ ni no. òbí bàmí kan ní kí n já ìsinmi má sọ fún yàn. no mi ì lè ṣe. o lè ṣe àtọ́ mi ì lè ṣe. kí ni reason tó ṣe wá sí bíbá ẹ. èmi ò mọ̀ pé irú nǹkan tó ń ṣe nìyẹn náà tí má mọ̀ mi ní wá bá ẹ. ó dàbọ̀ Ọlọ́run ló pè mí so Ọlọ́run òkùnkùn ń ṣe Ọlọ́run òkùnkùn ló pè mí so Ọlọ́run mímọ́ ló pè mí. wò pé bóyá Ọlọ́run tó ń ṣe pé bóyá Ọlọ́run tó lè help mi ni tó lè kún pé àbáyé ni wàá gbà mi mọ̀ pé ohun kunkun ló ń bá ṣiṣẹ́. ó dàbí ìyà tó ń jẹ yẹn ìyà yẹn fẹ́ jẹ pa náà ni. no. o sì fẹ́ wà nù very immense nínú ìyà yẹn. mi ò lè ṣe. wo ìwọ náà wù ẹ ṣé bó ṣe rí tẹ́lẹ̀ lélẹ̀ ṣé o mọ ìyàwó ẹ tó ti gbà láyé ẹ ṣé bẹ́ẹ̀ mi àtẹ́jọ́ máa ń lórí òkè sórí òkè ńgbà kan ni gbà tí mo jára mi ń sẹ́ sórí mi lórí òkè mọ́. aláyé wo tó bá ti lè o ti yí ẹ
o ṣe Ọlọ́run kò ní bẹ́ẹ̀ yẹn kò rán mi bẹ́ẹ̀ Sọ́ọ̀lá. yẹn mímọ́ ni mo ti gbọ́ mo ti gbọ́. o ṣe gan. Mímọ́ lolúwa o. Mímọ́ lolúwa o. Àwọn tá a mú nǹkan mọ́ yẹn ń sin máa yẹ Ọlọ́run kọ́ ló dá wa. Àkọ́kọ́ Ọlọ́run kọ́ ló dá ewé àtegbò tá a mú mọ́. Mi ì mọ wáyà tó jẹ́ pé ẹlòmíì ń bẹ́tọ̀ pé ìyà yẹn kàn máa dìídì máa wù jẹ. Ó kàn máa wọ ìyà rẹ o. Ó yá máa jẹ mí o àbí kóun máa jẹ. Kò sí wàhálà ìwọ ló mọ̀. Kò sí problem. Bóyá fẹ́ nìyẹn. Ọlọ́run kí ni kí n ṣe báyìí náà? Ẹni kí n má dọ́gbọ́n sí. Ẹ̀yin náà wo chọ́ọ̀chì tí wọ́n ṣe tó náà. Àwọn lówó lọ́wọ́, wọ́n ní mọ́tò, èrò pọ̀ nùjọ wọn. Èmi sì gbogbo tó wà nùjọ wọn ju èèyàn 6 lọ. Ẹ wá ní kí n má dọ́gbọ́n sí. Èmi á dọ́gbọ́n sí o. Èmi á padà ránṣẹ́ sí, màá lọ bá Pastor Josmat padà o. Màá lọ bá o. Kó mú mi lọ síbi tó ọkùnrin fẹ́ mú mi lọ yẹn gangan. Ìyà yìí ti pọ̀ jù. Òní wá sínwó gàrí, ọ̀la wá sínwó ata. Ọlọ́run ṣé bó Ọlọ́run ló pè mí? Àbí? Èmi á wá nǹkan ṣe sí, màá dọ́gbọ́n sọ̀rọ̀ ara mi torí no màá rí kí mo lọ síbẹ̀ báyìí. Ìyà yìí ti tó gẹ́. Mo lọ ó ti yá. Pásítọ̀ Ebi ò rọra ṣe bí bàbá ń gbà ní ẹ jẹ́ ká máa rọ̀jò ìgbà ń bọ̀ tí yóò gbà ní Pásítọ̀ Ebi ṣọ́ra ṣe. Mo sọ pé o ti rẹ́dì. Mo ti rẹ́dì náà. Kì í ṣe pé a máa débẹ̀ yẹn tán tí wọ́n á sọ nǹkan tí ó yẹ kó ṣe fún ẹ tí wàá máa ní òòlù ṣe. Ṣùgbọ́n Pásítọ̀ mo ti rò kí nìyí. Èmi náà fẹ́ jìyà mọ́, ó ti tó gẹ́ báyẹn. Ṣé bí wọ́n lo wà òkè náà? Mo mọ mọ́tò tó wà ní compound ẹ̀, wo church ẹ̀ ti kún. Mo tún gbọ́ pé o tún fẹ́ ní branch mi sí London. Bẹ́ẹ̀ni. So mo ti rò má wulẹ̀ lágùn jìnnà, mo ti ready. Nǹkan tí o dẹ̀ fẹ́ ṣe nǹkan owó ni, kò kì í ṣe nǹkan tí àwọn èèyàn máa gbọ́ káàkiri wípé nǹkan báyìí ni mo ṣe. No, àwo mẹ́nu mọ́ òun la máa fi ṣe ti understand báyìí. Ọmọ yẹn ó ti mọ̀ mí tẹ́lẹ̀ náà, bẹ́ẹ̀ mi ń ṣe ẹni tó máa kà bòròbòrò, má wọrí nǹkan ẹ̀. Fún mi dáná ẹ fún mi fún yín. Ok, jẹ́ kí n pe bàbá bóyá wọ́n ràn. Hello bàbá, ẹ káàsán sà, ẹ sà, ṣé wà round? Alright sà, mi àti ọ̀rẹ́ mi máa dọ́dọ̀ yín láìpẹ́. Ẹ sà, ẹ ṣé, ẹ sà. Wọ́n wà round. Jẹ́ ká lọ síbẹ̀. Bíṣọ̀bù àpẹ́ ni ẹnì kò kí n pẹ́ṣẹ́. Ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run ẹ má ṣe mú nǹkan mìíràn mọ́ Ọlọ́run. Ẹni bá mú nǹkan mìíràn mọ́ Ọlọ́run ò fẹ́ rárá. Ó ní do not have any other God before me. Ó ní ká má ṣe forí balẹ̀ fòrìṣà. Pásítọ̀ Ebi ṣáṣe Pásítọ̀ Ebi ilẹ̀ ń yọ̀. Kò sí wàhálà. Pastor Josmat. Àwa nìyẹn. Tí ò sí o. Ọ̀rẹ́ mi ni mo mú wá sọ́dọ̀ yín. Pásítọ̀ Ebi lórúkọ ẹ̀. Irú nǹkan tí ẹ ṣe fún mi nígbà yẹn tó fi ń dùn tó fi ń dán, mo fẹ́ kẹ́ bá mi ṣe fóun náà. Ní nípa ọ̀nà tá a gbé gbà fún wọn náà. Tó fi gọ́gọ́, tó fi lólọ́, tó fi lókìkí, tó fi mọ̀ tílẹ̀ fi rọ́, ká ṣe fóun náà. Bẹ́ẹ̀ni. Eléyìí tí ì ṣe tán. Bí ti báwo sà? Ebi bíbélì yìí lọ́wọ́ rẹ̀. Wọ́n tó ń gbé bíbélì àfi ṣe bí ni. Ìbájẹ́ pé bíbélì ọ̀hún gbà ọ́ ìwọ́n ó débi pẹ̀lú bíbélì. Ọ̀rọ̀ mi máa ń gbé rìn mi. Wọ́n á jọ́rọ̀ mi mọ́ ń kọ́ kò yẹ kó lè gbé dání. Ibi tàtà wáyé àwọn ìwé yẹ kó. Ọ̀rọ̀ dúdú làwọn ń lò bí. Tábà dé lu aká máa ń ṣe bí aká ni. Èmi láì bó ṣe máa ń ṣe yẹn. Ọlọ́fẹ́ lówó, ọfẹ́ lókìkí, ọfẹ́ jẹ́yàn, ọfẹ́ mọ̀ bọ̀kílì ọmọ ọ̀rọ̀, ọfẹ́ lọ́mọjọ́ pọ̀pọ̀ rẹpẹtẹ. Ó sì ti rí bẹ́ẹ̀. Òyì ọgbọ́n Yorùbá bọ̀ wọ́n ní ọwọ́ tọ́tọ́ bá ní ọwọ́ tọ́tọ́ wa. Òrìṣọ́kọ ìyá gbà bọ̀rọ̀bọ̀rọ̀ bẹ́yẹn bá gba sọ̀gbó ti ilé toko ní òkè sí. Ṣé gẹ̀rẹ́gẹ̀ èmi àbájọ ọkùnrin lógún. Wò ó lò ó lọ, ó lókìkí, wò lọ́ọ̀rì máa wá ilẹ̀ tí ó pọ̀ rẹpẹtẹ, lọ́ọ̀rì máa wá ilẹ̀ tí ó pọ̀. Kọ́kọ́ lè jọ sí ńlá sí ilé ìjọ tí ó tóbi gan nífà. Sọ ma pé mọ́ ní méjìlá lọ́mọ ẹ̀yìn Jésù. Èyí wọn ẹ̀là tí ń bẹ nínú odù fa. Ẹ ti yé
tí ó pọ̀ jù bá ń lọ tí ó ní 5 million ṣe tètè jésù bíi ti bó ṣe jésù mọ̀ sọ́pà ṣe ọkùnrin mi nú bí mi fa kí ni wọ́n náà wọ́n náà bá ní í ṣe. báwo ló ń ṣe báyìí náà ebi báwo ló ṣe máa ń ṣe báyìí náà ilé jésù kọ́ la wà náà. wọ́n máa ń ṣàkíwá wọn ló máa ń ṣàkíwá òde ìjòrò àṣẹ tó ṣàkíwá lọ́jọ́ kìnìún pa lórí igbónú kó ṣe bẹ́ẹ̀ ọ̀pá àkàlàmọ́ kó ṣe bẹ́ẹ̀ yóò gẹ̀gẹ̀ lọ́rùn bá gbàmù eré bá ṣe bẹ́ẹ̀ yóò jọ̀wọ́ lórí ṣàṣàṣà ni ìmọ̀ sọ fún ọ bẹ́ẹ̀ kó sí mẹ́rẹ̀ kó fọkàn rẹ balẹ̀ kó já sí ta fẹ́ ṣe fún ọ pásítọ̀ Joseph bí mo ṣe ń sọ lọ torí yóò lò lọ ọ̀nà tá a bá àwọn náà gbégbà á ṣe fún un ó ti yé tó bá ti di ọjọ́rọ̀ ní ọ̀la kò wá sí ó nìkan ni ó wá ó àyẹ̀bá oníkíní kan kàdé bí kòkó dán kò yọ ó nìkan ni kó wá ó ti yé lábàá ṣe gbogbo ètò tó yẹ ká ṣe òkìkí bá kàn bá ló lọ bá jẹ́ èèyàn láyé. ó ti yẹ báyìí sí alẹ́ ọ̀la àwa síbí báyìí so wọ́n máa ṣe nǹkan tó yẹ kán ṣe fún ẹ alẹ́ ọ̀la bí táìmù wo ni sà. gbogbo ìgbà kí ìgbà tó bá ti wá tó bá ti dọ́jọ́ ọ̀rọ̀ lọ́la kò sí ìyọnu. ẹ ṣe gan o. bó wà ní ìjọ ìbára Joseph bó ni àwọn ọmọ ìjọ rẹ ṣe ń gbọ́nà sí ọ lẹ́nu. àwọn ọmọ ìjọ mi ń ṣe dáadáa in fact iṣẹ́ ìyanu ń ṣẹlẹ̀. wọ́n tẹ̀wọ́ sí ọ. tí mo bá ṣe báyìí àwọn èèyàn ṣubú lọ ní bẹ́rẹ́bẹ́rẹ́ iṣẹ́ ìyanu ń ṣẹlẹ̀ wọ́n tẹ̀ tẹ̀wọ́. èmi náà gbókè mi lé mi ní girigiri dáadáa girigiri dájú ìsìn dá mọ́lù kẹrìsì kan gbé mi ní wọ́n dàdú ìtìmọ̀ lọ. ìpínlẹ̀ náà tẹ̀wọ́ sí ọ. èmi máa tẹ̀wọ́ sí lálẹ́. a tẹ̀wọ́ sí mi náà yóò dà fún ọ yóò máa jẹ́ fún ọ báwa ti pè yóò máa jẹ́ máa pè wọ́n yóò máa jẹ́ àwọn bàbá mi nù àwọn ìyá mi ẹ ṣe mo dúpẹ́ o àbàjẹ́ ọkùnrin ogun ẹbí dàgbàjẹ́ ìwọ bí lọ́wọ́ lù yẹ bí tí mo sọ ògùn tó ògùn tẹ́tí mo pé wíṣọ ogún mo sọ ògùn tó ògùn mo pé ògùn mo lè mi kẹ́kọ̀ọ́ ògùn girigiri dáadáa giri. Pásítọ̀ Ẹbí ṣọ́ra ṣe Pásítọ̀ Ẹbí. Pásítọ̀ Ẹbí. mọ́mì. Pásítọ̀ Ẹbí. mọ́mì. mo lálàá kí ni tó kó ibi kan tí mo sùn mo lálàá sí ọ nǹkan tí mo ní kó o tó ṣe yẹn ó sì padà fẹ́ ṣe é Pásítọ̀ Ẹbí má ṣe o. mi ì ṣe. àlọ́ fẹ́ ṣe. mi ì ṣe nǹkan kan. má ṣe o pé kó tó o bá ṣe ó léwu púpọ̀ o ó léwu o ó tiẹ̀ try rẹ o. òun lè ti bá mi sọ̀rọ̀ pé kí n má ṣe ní òjì ṣe. lójú àlá mi mo rí púpọ̀ òun lọ tọ́ ọmọ kìíní yìí ìgbẹ́yìí rẹ̀ ò sì lè dáa tó o bá ṣe ìgbẹ́yìí rẹ̀ ò lè dáa o nǹkan tó ń sáré sí pé kó rí yẹn kó jọ yẹn àti lẹ́yìn rẹ̀ ìgbẹ́yìí rẹ̀ kò tiẹ̀ ní dùn wò kò tiẹ̀ ní ṣe é rí rárá. Pásítọ̀ Ẹbí ọ̀pọ̀lọpọ̀ olówó ni ló fẹ́ di tálíkà padà torí pé kí wọ́n lè ráyọ̀ sáyé ṣùgbọ́n kò lè ṣe é ṣe mọ́ torí pé aṣọ aláṣọ ni wọ́n wọ̀ o tó bá ya pẹ́lẹ́ báyìí ikú ni fún wọn ikú lẹ́rìí ẹ̀ṣẹ̀ èṣù ó fún yàn láyọ̀ kó dalẹ́ o tẹ́sù bá fún nìyẹn nìkan yóò fi gbòdìjẹ lọ́wọ́ ẹni má ṣe o mo sọ fún ọ nísìnyí mo wà ní má ṣe o. mi ò ní ṣe àti pé mi ò ṣe bẹ́ẹ̀ ṣe kú wọ́n níjọ́ tí mo wá lọ yẹn mo ti gbọ́ nǹkan mi ò ní ṣe. Pásítọ̀ Ẹbí má ṣe o má ṣe o. Pásítọ̀ Ẹbí ilẹ̀ ń yọ̀ Pásítọ̀ Ẹbí ṣọ́ra ṣe. Pásítọ̀ Ẹbí o gbèsè ẹlẹ́ẹ̀kejì rèé o kò ní hun o. bàbá ti sílẹ̀. Pásítọ̀ Ẹbí o Pásítọ̀ Ẹbí gẹ́gẹ́ bí ẹ ṣe sọ fún wọn wọ́n ní gbèsè ẹlẹ́ẹ̀kejì rèé gẹ́gẹ́ bí wọn náà sì ti mọ̀ kò ní hun wọn. gbogbo ẹni bá ní o ṣe ṣe tiẹ̀ o ṣe wú tiẹ̀ ọgbọ́n ó ní kó lúwa rẹ̀ ó kẹsẹ̀ kan rò kó torí gbogbo náà àlàyé òsì ọ̀run lọ́lọ́ rèé kó lúwa rẹ̀ ayé ń dùn lọ́wọ́lọ́wọ́ etí ṣe tán ó ti gbọ́ ọgbọ́n tẹ́ni asọ́tẹ́tẹ́ ló kọ́ à ń pè ní àrẹ̀gbẹ̀rún kó tá à ń pè wò òjì kùtù fagbọ́dọ̀ fọgbà ló kọ́ tá à ń pa àwọn ìyá mẹlẹ́yẹ adé ìka ló kọ́ tá à ń pè sùn ọ̀dàrà adámọ̀ ló kọ́ tá à ń pa àwọn ìyá mẹlẹ́yẹ àbọ̀tàrí ò ní sunwọ̀n àbọ̀tàrí ò ní sunwọ̀n gbogbo ẹni tó bá ní o ṣe ṣe tiẹ̀ tó ní o ṣe wí tiẹ̀ ó ní kó lúwa rẹ̀ ó kásẹ̀ kan rò kó torí gbogbo gbóná àlàyé òsì ọ̀run lọ́lọ́ rèé bó lúwa rẹ̀ o ọgbọ́n tó ní fọjọ́ bá gbólókọ ajé ọgbọ́n nílé èmi ní jẹ́ tó kọ àgbẹ̀ lọ́fẹ̀ẹ́ èṣù ní gbẹ́bọ̀ ṣùgbọ́n kọ̀ mọ́ fádá adémújàmùjàmù yóò tó méjì lọ́gànjọ́ ẹjẹ́ tí jàmùjàmù dẹrù pápápápá dẹrù kọ́mọ lọ ìwájú ta ni bá lé bẹ́sù ìwájú ta ni fi ti lọ àgbàpápá dẹrù jàmùjàmù dẹrù kọ́mọ lọ adémúdọ́kọ̀dọ́kọ̀ tó nílé sójú ọkọ̀ abọ̀gùn nílé sójú eégún àgbàpápá dẹrù jàmùjàmù dẹrù kọ́mọ lọ àwọn tájọ́ dẹrù ọ̀lọ́ rẹ̀ mọ́ pàdé wọn lọ́rùn ni. bẹ́ẹ̀ni ní Pásítọ̀ Ẹbí tó òun ní gbà lọ́rùn aṣọ agbára nu aṣọ ayé ọgbà wọn ní mẹ́ta làdúrà ayé ọ̀kan ti fọ́ ọ̀kan ti sọnù èyí tó kù nẹ́bí sọmọ aláyé lérè tó kù mo gbélé ọlọ́wọ́ yìí o tí ọmọ wọ̀ ní abẹ́ aṣọ àwọ̀tẹ́lẹ̀ tó bá ń wọ̀ lọ́lé ìjọsìn ó ti yé èyí ni ọmọ jẹ́ gẹ́gẹ́ bí ẹ̀yà mi tó fi mọ́ ti sẹ́ ìyanu kò yí ọ́ wáwo wá ní kìlọ̀ ọgbà oṣù pa mẹ́ta lọ́rẹ̀ ọmọ ẹ̀ pa àgbò funfun kọ́ ìmọ̀ bọ̀lẹ̀ Pásítọ̀ Ẹbí kàkàbàgà làárọ̀ fàdí tí ó
má ṣàkíwá wọlé olófin má ṣàkíwá wọlé àṣẹ tó bá ṣàkíwọ irú wọn pa lórí ni bí kò bá ṣe bẹ́ẹ̀ yóò pa lórí àkàlàmọ̀kò tó bá ṣe bẹ́ẹ̀ yóò jọ gẹ̀gẹ̀ lóhùn agbámúrèrè tó bá ṣe bẹ́ẹ̀ yóò jọ̀wọ́ lórí ṣaṣaṣa ni jọ̀ ń gbọ́ mi tẹ́tì ìdí òdi. àgbọ̀yé bàbá. aṣọ ibi má mọ̀ ṣàkíwọ o kò tún wá tán síbẹ̀ ọ̀wárí ọrọ̀ tó sùn báwo àmọ́ ẹjọ́ ni wa nípàdé a máa ṣèpàdé pẹ̀lú àwọn tó kù tó ní gbogbo àwọn bá tọ̀ ẹgbẹ́ rẹ̀ yòókù tó ń bẹ láàrin wa àjọ ń ṣèpàdé ni ká pàpàdé jẹ́ o bọ́ọ̀ bá ìpàpàdé jẹ́ mi ò mọ̀ rí o kọ́dà ẹni tó mú ọwọ́ gan ẹni mọ́ rí ó ti yọ pàṣọ ẹbí tó ń gbọ́ mi má sì á má yọ lọ́kùn tó wò sọ̀tọ́ tó sọ̀pánù wo àṣẹ tó bá ṣe bẹ́ẹ̀ yóò di àfòdámi ni mo sọ fún ọ bẹ́ẹ̀ ọtán kò sí yọnu ọtán bẹ́ẹ̀ ni tó ti tọ́nu orí ìrì ò ní burú wọ́n ní bájá bá gbọ́ ló kọjá gbónílé èmi rè níjẹ́ kókó àgbẹ̀ lọ́fẹ̀ẹ́ èṣù ní gbẹ́bọ̀ sùn kókò mọ́ bá dá ajá mú jàmùjàmù tó dọ́mọ́lì ìlú ọ̀gànjọ́ ẹ jẹ́ kí jàmùjàmù dẹ̀rù pápápápá dẹ̀rù kọ́mọ lọ ìwádìí ta ní bá lé bẹ́sù ìwádìí ta ní fi lọ àpapápá dẹ̀rù kí jàmùjàmù dẹ̀rù kọ́mọ lọ adébúdó kọ́dọ́kọ́ tó nílé sójú ọkọ abọ̀gùn nílé sójú eégún àpapápá dẹ̀rù kí jàmùjàmù dẹ̀rù kọ́mọ lọ. máa jí woro má sùn woro ìṣekúṣu lórí ìwé ni ajẹ́fọ́ pẹ́yẹ kẹtọ́ ní ọdún sáwọ́rọ̀ dé ìwẹ́rẹ́ wọ́n ní ẹbọ kíní kó sẹ́ ọlọ́ba ìkú alẹ́bẹ̀rún ọ̀rọ̀ mi lọ́la ni kó tó ní mọ́jú bá jẹun jẹ lórí ìtàgbà ìsálẹ̀ nítorí kí ni oní kí má bàa kú kí má bàa rí bi àbọ̀tá mi ò gbọdọ̀ sún wọn pátọ́ ẹbí o gbogbo àwọn táyà pátápátá àbọ̀ wọn ò ní sún wọn wọn ò ní sún wọn lọ́ọ̀rẹ́ mọ́ pàṣẹ kọ́mọ jẹ́ bẹ́ẹ̀ ni mo tún mélèé jẹ ìwọ pápá ìwọ nẹ̀ ẹ̀yin tó nílé ayé mo dúpẹ́ mo tún mélèé jẹ ẹ ṣeun mo dúpẹ́ ẹ ṣeun mo dúpẹ́ o mo dúpẹ́ ẹ ṣeun mo dúpẹ́. òkùnkùn lè borí ìmọ́lẹ̀ ló máa borí òkùnkùn pásítọ̀ ẹbí ṣọ́ra ṣe èṣù olóhùn tó máa ṣe fún ọ. èṣù ló fún ni ládìyẹ sì fi gbòdìdì ẹni lọ́wọ́ ẹni bó bá ṣòro fún wọn àgbàpadà tó bá ṣòro fún wọn tó fún wọn láyọ̀ tó fún wọn lówó ó máa gbà padà bẹ́sù bá ṣe ní oore ó máa gbàyọ̀ tó nítọ̀hún máa fi padà lóore yẹn. pásítọ̀ ẹbí o ṣọ́ra ṣe pásítọ̀ ẹbí ilẹ̀ ń yọ bójú bá ń pọ́n ni ojú ò wà lè pọ́n ni títí dalẹ̀ òtítọ́ ni àní bójú bá ń pọ́n ni ojú ò lè pọ́n ni títí dalẹ̀ o ọlọ́run tó dá ẹnu ní ìbòǹbò ó ti pèsè ohun tó mí àjẹ ọba tó dá wa kò dá wa fún ìyà jẹ pásítọ̀ ẹbí ò rọra ṣe bí bàbá ń gbà ní ẹ jẹ́ ká máa rọ̀jò ìgbà ń bọ̀ tí yóò gbà ní pásítọ̀ ẹbí ṣọ́ra ṣe ilẹ̀ ń yọ òye èṣù olóhùn tó máa ṣe fún wọn ayé rẹ̀ ó ló fẹ́ bàjẹ́ ayé rẹ̀ ló máa bàjẹ́ o èṣù olóhùn tó máa ṣe fún wọn egbò ẹ̀yin ìránṣẹ́ ọlọ́run ẹ má ṣe mú nǹkan mìíràn mọ́ ọlọ́run ẹni bá mú nǹkan mìíràn mọ́ ọlọ́run ò fẹ́ rárá ó ní do not have any other God before me ó ní ká má ṣe forí balẹ̀ foríṣà pásítọ̀ ẹbí ṣọ́ra ṣe pásítọ̀ ẹbí ilẹ̀ ń yọ pásítọ̀ ẹbí ṣọ́ra ṣe pásítọ̀ ẹbí ilẹ̀ ń yọ. òkùnkùn lè borí ìmọ́lẹ̀ ló máa borí òkùnkùn pásítọ̀ ẹbí ṣọ́ra ṣe èṣù olóhùn tó máa ṣe fún ọ. èṣù ló fún ni ládìyẹ sì fi gbòdìdì ẹni lọ́wọ́ ẹni bó bá ṣòro fún wọn àgbàpadà tó bá ṣòro fún wọn pàṣẹ́bì tẹ̀mí ewúrẹ́ fẹ́ kí lọ́dún fẹ́ mo mọ̀ tí yín ti fẹ́ pàṣẹ́bì. abẹ́gi kí ló mọ o sì ti tì mí kí ló máa mọ ẹ náà ó jájú pa lọ ni ó fẹ́ ju 20,000 lọ ni kí ló mì wò ó dà pé wo mọ̀ tó ṣe lọ àwa ti mú àníṣe ó ti pẹ́ kíkẹ́ tá a ti jọ wà kí ló mọ ẹ ó fẹ́ ju 20,000 lọ ni kí ló ṣẹlẹ̀. báwo ni. pàṣẹ́bì èwo lẹ fẹ́ jàre kí lẹ fẹ́. lórí àwọn a ní mọ́tò tó wà òkè dáadáa tó ètò wọn ẹ̀wọ̀n jù dáadáa. ilé spider ni 30,500,000.
bẹ́ẹ̀ni sà. Ètò ìwà ló ní o tó wọ́n ń sọ pátá bẹ́ẹ̀ni lẹ́sọ̀ọ̀sì ni orúkọ ẹ̀ tó ìjẹ́ bá fẹ́ wá ní fẹ́ẹ̀sì ọjọ́ wá wò ó ètò wọ́n sùn ká pátá ló ń ṣe bá àmọ̀ kan ó wà òkè dáadáa. Á pásítọ̀ èdè ó mọ̀ sí pẹ́ gan-an kò sí tọ́lọ̀ ò lè ṣe o ó ti pẹ́ gan o owó ẹ̀wọ̀n jù kò sí bí tẹ́ gbé lọ kò sí bí tẹ́ wà dé so best ni èyí mo mọ̀ pé wọ́n jù náà ni. Èdè àwọn ẹgbẹ́ fún wa ní 15 million ṣá bẹ́ẹ̀ni 2 million ẹ máa lọ fẹ́lẹ̀ ọ̀dà pásítọ̀ Ebi kò sí tọ́lọ̀ ò lè sí o. Àtẹ bá ti ṣe tó bá ẹ ṣe fún lákàtà bá ní ọwọ́ kan. Ẹ ṣe gan o tá a sọ fún wọn nu ó kàn ṣiṣẹ́ kú ebi 20,000 ló fi gba pa rẹ̀ láti jẹ ó ṣe pa náà látúrí 1 million látúrí gbà mọ́lá ó kàn ṣiṣẹ́ ní. Ok jẹ́ kó kú ní account number tí mò ń lò jàre. Ok orúkọ báǹkì yẹn ni àbí jẹ́ bẹ́ẹ̀ni 95 77 881 ẹ ṣe gan o pásítọ̀ Ebi ẹ ṣe gan o àmọ́ lóore. Jésù àgbàrá wẹ́ mímọ́. Pásítọ̀ báwo ni. Pásítọ̀ Ebi báwo lẹ́mú sí. ẹ̀mí lọ́lọ́run àwọn tó ń sìn. Hallelujah. Ìjẹ́ mọ̀ wípé tí mo bá ti kúrò níbí tí mo ti lọ gbàdúrà mo ti ní mo máa yàdọ̀ yín. Mi ìmọ̀ pé ọmọ tí mo rán sí ìmọ̀ pé ó máa jíṣẹ́. Ó jíṣẹ́ tó mú láwọn àlejò kan nínú ọ́fíìsì mi tó kàn ń bẹ̀ bọ́ mo pé ọ̀rẹ́ mi ló pè mí yìí mo gbọ́dọ̀ wá jẹ yín. Thank you for the honour. Ẹ ṣe gan. Ká má fọ̀rọ̀ lẹ́ sọ̀rọ̀ Pásítọ̀ Ebi. Mo ń gbọ́ àwọn nǹkan kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí àmúdẹ̀fẹ́ kẹ́ ọmọkùnrin kan èrè kí ni fún ènìyàn tó jèrè gbogbo ilé ayé yìí tó wá sọ ẹ̀mí rẹ̀ nù kí ni yóò fi ṣe pàṣípààrọ̀ ẹ̀mí rẹ̀ asánláyé. Mo ń gbọ́ pé ẹ ti ra ilé lóríṣiríṣi ẹ ti ní mọ́tò lóríṣiríṣi òkìkí ti kọ́ káàkiri àti wọ́n ń wọ̀ wọ́n náà pé ìgbà wo náà la parí àbí torí kò yé mi ṣé kò ṣe pé bá yá ọ̀rẹ́ mi. Pastor Joy ṣé o mọ̀ pé a jọ lọ sí ẹ̀kọ́ pásítọ̀ ni. Bẹ́ẹ̀ ni. Tó bá dẹ̀ wò ó senior mi. Ok o senior mi bọ̀ gbogbo tó ń wò yẹn lóòótọ́ mo ra ilé mo ra ilẹ̀ mo ra mọ́tò Olúwa ló ṣe é Ọlọ́run mi ló ṣe gbogbo ẹ̀ fún mi. Olúwa ló ṣe é. Olúwa ni. Olúwa ló ṣe é fún mi. Ṣé lóòótọ́ Olúwa ló ṣe é. Ṣé o kì í ṣe tí máa fẹ́ parọ́ ṣé o máa parọ́ fún. Ó mọ̀ pé láti ilẹ̀ adé màmá tá ti jáde wọn kọ́ wa ní nǹkan tí ẹ̀kan kọ́ wa. Pásítọ̀ Ebi. Yes. Ẹ jẹ́ ká máa rántí ní ológun ó mọ̀ pé a mọ́ra wa. Yes. Mi ò ní fẹ́ kó o gbàgbé a sì ríra ní last week àbí a jọ wà papọ̀ ní last week náà. Pastor Joy ṣé o mọ̀ pé tí Ọlọ́run bá fẹ́ ṣoore fún yàn láàrin ìṣẹ́jú péréte tí Ọlọ́run bá fẹ́ ṣoore fún yàn ó máa dàbí ìgbà pé ẹni tí ó kórè ẹ̀ lọ ó mọ irú àwọn bó ṣe rí nìyẹn. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ló ṣe rí. Bó ṣe rí nìyẹn wọn kí mi ò lè parọ́ fún ẹ. Bẹ́ẹ̀ni bọ̀ mo fẹ́ kó o mọ̀ wípé Bíbélì sọ wípé èmi ń bọ̀ kankan èrè mi sì ń bẹ pẹ̀lú mi láti san fún oníkálukú gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀ yóò ti rí. Níbo ni yóò ti bá ọ níbo ni yóò ti bá èmi àti ẹ̀yẹ ó ń bọ̀ gẹ́gẹ́ bí olè lóru. Kò sáà pé Olúwa ló ṣe. Kò sí ọ̀nà rẹ̀. Wọ́n lò lọ́wọ́ rẹ̀. Mo fẹ́ dé kí ló orúkọ ẹ̀ náà ọ̀nà ìsàlẹ̀ ọ̀rá yẹn ni mo lọ. That's good. Ọ̀nà ẹ̀ máa jẹ́ kí n drop ẹ̀. Má wọrí ọ̀rẹ́ tí wọ́n ti gba kọ́nà fẹ́ mo ti dé bẹ́ẹ̀ má wọrí ọ̀rẹ́ mi. Ẹ rọra madam mo ń gbọ́rọ̀ yín mà. Ẹ wò ó dádì ẹ̀yin mo wá rí sá ó ti pẹ́ tí mo ti ń gbóhùn yín níta pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ṣiṣẹ́ ìmì àti iṣẹ́ ìyanu torí ẹ̀ mo ṣe jẹ́ kí n wá sọ́dọ̀ yín nípa ìrọ́mọbí ló gbé mi wá sí báyìí. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run sá ó ti tó bí ọdún 15 tèmi àtọkọ mi ti lọ́kọ láya láti gbọ́ pa láti gbọ́ po àwọn èèyàn sì ní sẹ́yìn àti iṣẹ́ rere ń bẹ nínú ìjọ yín torí ẹ̀ mo ṣe wá
tẹ́mi ló fi finú so oyún tí màá fẹ́ mi gbọ́mọ pọ̀n torí ẹ̀ mo ṣe wá bá yín pásítọ̀ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run sà. hallelujah. hallelujah. praise the Lord. hallelujah. Àwọn tí wọ́n júwe ọ̀dọ̀ wa fún yín àwọn ṣe sọ torí pé Ọlọ́run ń ṣiṣẹ́ ìyanu nínú iṣẹ́ ìránṣẹ́ yìí kò sẹ́ni tó bá ẹkún wọ bíbá tí ò kí ń bá ẹ̀rín jáde. hallelujah. Kò sí wàhálà tá bá ní ká gba owó lọ́wọ́ yín owó tí a máa fẹ́ gbà lọ́wọ́ yín agbára yín ò ní lè gbé ṣùgbọ́n ojúlórójú ṣàánú a jẹ́ ká ṣe báyìí ẹ máa padà wá rí mi a wà á ṣe àwọn àkànṣe àdúrà tó jẹ́ pé màá mí sí yín lára máa bì sí yín lára you understand màá bì sí yín lára so mo jẹ́rìí Ọlọ́run mi Ọlọ́run Pastor Josmat tí mò ń sìn tí ò kì í dójú tì mí nígbà tó máa fi di ìwòye oṣù kan ẹ̀ finú ṣoyún ẹ̀ fẹ̀yìn gbọ́mọpọ̀n. ẹjọ́ alàgbà inú mi tiẹ̀ dùn fún nǹkan tí mo gbọ́ yìí kí n tiẹ̀ finú ṣoyún kémi náà fẹ̀yìn gbọ́mọpọ̀n kí n tiẹ̀ mọ bó ṣe ń rí là ṣùgbọ́n dádì èmi ò lè dá nǹkan ṣe láìsí pé bóyá èmi àtọkọ mi náà lábàjọ wà níbẹ̀ mo ní ṣé bí àdúrà oníkọ̀kọ̀ yẹn náà ṣé bí àlejò wá ká fi jọ gbà papọ̀ nígbà pé mi àti ẹ̀ náà làjọ ń wá ọmọ kó fi lè tètè ṣiṣẹ́ lára wa àbí kí lẹ́rù sí. Madam ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ má dánwò èmi kan àtẹ̀yìn kan pẹ̀lú Ọlọ́run ọba ni so kò sí wàhálà pẹ̀lú yẹn. ọ̀pọ̀lọpọ̀ kó máa rí kí o sì ní wàhálà nìyẹn tí ò ní dá mi láwùjọ tó bá sọ kí o ní wá rí yín. ọ̀la gangan ọ̀la yìí tó bá ti di ìrọ̀lẹ́ ọ̀la ẹ wá rí mi ní ọ́fíìsì mi. lọ́la. bẹ́ẹ̀ ni mo jẹ́rìí Ọlọ́run mi ó ti ń ṣiṣẹ́ ìyanu rẹ̀ tipẹ́ ẹ máa fẹ̀yìn gbọ́mọpọ̀n nínú ọdún tá a wà yìí. bẹ́ẹ̀ ni. Ọ̀rá kò sí wàhálà ẹ ṣé madam Olúwa ti gbọ́ àdúrà yín Jésù Olúwa wa àmín 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 hallelujah. Olùṣẹ́gun Olùṣẹ́gun ní bàbá Olùṣẹ́gun Olùṣẹ́gun ní ọmọ Olùṣẹ́gun ní ẹ̀mí mímọ́ Olùṣẹ́gun ní mẹ́ta lọ́kan. Ayérayé Ọlọ́run ìyanu ìjìnlẹ̀ fi ọba jímáyẹ̀wò bàbá gba ọpẹ́ wa lórí arábìnrin tó ń wá oyún yìí tó fẹ́ finú ṣoyún tó fẹ́ fẹ̀yìn gbọ́mọgbà bàbá gba ọpẹ́ wa Olúwa o ẹ kó sínú ayé arábìnrin yìí ẹ wá kó sínú mi kí n kó sínú arábìnrin yìí ẹ̀mí mímọ́ kó sínú mi kí n kó sínú arábìnrin yìí Olúwa kó sínú mi kí n kó sínú arábìnrin yìí bàbá ṣàánú fún wa ṣe bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ Jésù Kristi Olúwa wa. àmín. àmín lórúkọ Jésù. Madam ẹ kú jókòó lónìí ni kò ní dọ̀là gbogbo nǹkan tó ń bẹ nínú ara yín tí ò fààyè gba ọmọ nínú ayé yín òní ni gbogbo ẹ máa dópin òní ni gbogbo ẹ máa lọ sílẹ̀. ìjẹ́ kó wo ikùn nínú ikùn yìí bí ó yẹ kó ọmọ lè gbanú ọkàn yìí yẹ kó ọmọ lè gbanú ọkàn ẹ mú tó ṣẹlẹ̀ madam try ti madam. pásítọ̀ ìjà ẹ wo pásítọ̀. madam kí ló ń ṣe yín náà. madam wáyé tẹ́ ṣe ń ṣe báyìí náà ṣé ẹ mọ iye àwọn àkànṣe àdúrà tí mo ti ṣe ẹ mọ iye bíbélì tí mo ti kà mo fọ bíbélì sínú omi mo rún sínú omi mo dẹ̀ gbé mi nítorí ayé yín ẹ jẹ́ kí n bì sí yín lára kí n pọ̀ sí yín lára ṣé ẹ mọ iye ọdún tí irú àwa yìí ta ti wà lórí iṣẹ́ ìránṣẹ́ ta lè ti ṣiṣẹ́ ìyanu ẹ dẹ̀ mọ iye ọdún tí fi ń wọ́ mọ́. ẹ̀rù kàn ń bà mí ni bọ̀ ṣé kò ṣàlè sí problem. Oh my God kò lè sí problem ọmọ sẹ́ẹ̀. wàá dé lóyún. bẹ́ẹ̀ni ẹni máa fẹ̀yìn gbọ́mọ pọ̀n tí ni mò ń ṣe ẹ̀rẹ́ tó ń ṣe báyìí. orí nǹkan tó ṣe ní kò ń ṣe fẹ́ kẹ́ni kò ní bí mo fọ́kọ mi. kó tí mò ń try ṣe náà nìyẹn ẹ̀yà kò máa try láti farabalẹ̀ ẹ fọwọ́ yín ní ọwọ́ mi báyìí ẹ má panic ẹ ti understand ọwọ́ yín ń gbọ̀n ẹ má try àti hug mi báyìí ẹ kiss mi kó lè ó ti ẹ̀mí mi máa ti ara mi jáde sára yín ẹ ti understand máa yẹn òun nìyẹn ma madam dijú oh my God madam ẹ má dijú wọ́n ìdẹ́rù ń bà yín.
àbí mo gbọ́ jagbajagba ni àbí rí ìfipámọ́ lílì fa kí mi ọmọ wọlé kí n lọ́dún lẹ́yìn kùlé náà wọ́n ń bọ̀ pásítọ̀ ibi. àbí wàá gbà bẹ́ẹ̀ ni ìfipámọ́ lílì bàbá kí ló dé tẹ̀ tó sẹ́nu gate. kí ló sẹ́nu gate. kí lè wá sí bẹ̀yẹn náà mo láwọn àlejò nílé náà. mo ti wá déjú òlè wọnú ilé rẹ mọ́ àbí ọlọ́kùnrin rẹ wòsàn tó fẹ́ sọ̀pánù àbí mo ní mo fẹ́ wọnú ilé wọn jẹun wọlé wọ́n dì mí lọ́mọ wọ́n dì mí lọ́nà mo ní mo fẹ́ rí pásítọ̀ ibi ń ṣe wọ́n náà ní mi lára. ẹ lè wọlé pẹ̀lú àwọn mú láwọn pastors wà nulẹ̀ yín náà ìwé ṣe dress náà ṣé bẹ́ẹ̀ ṣe máa wọnú ilé nìyẹn. èmi ò ṣe é rí mọ́ ọmọ àbí ń ṣe tó lè rí mọ́ ọmọ àbí ó ti dáa ó ti dáa sórí gbogbo sórí kò sí ọ̀nù ẹ̀sìn tí mo wá ṣe náà ni mo wá ṣe ó ti yé mo ti kìlọ̀ fún tẹ́lẹ̀ mọ́ wà mi mo wá fúra mi ṣẹ̀ṣẹ̀ ìní sọ̀jú torí tí mo wá sọ ni pé kí ló dé tó wá pàdé mọ́ èyí ìpàdé ò wá èyí màálù fún ta ni ọmọ pa lóṣooṣù kó o fi mọ́ bọ́rí kí ló dé tó pa mọ́. bàbá mo láwọn àlejò nílé mi ò lè ráyè ìpàdé àwọn tó ń wá láti outside wọn wà nílé mo bá wọn ṣe meeting náà mi lè ráyè ìpàdé báyẹn náà. ìwọ ọ̀ráyè ìpàdé ti wá mọ́ àbí ibi tẹ́ ti fún ọ lókìkí tẹ́ ti fún ọ lọ́wọ́ tẹ́ ti fún ọ gbogbo ẹ̀ ọ̀ráyè mọ́. ṣe gẹ̀rẹ̀gẹ̀ àánú rẹ ti ṣe mí láti mo sọ fún ọmọ ní kó ọmọ ṣàkíwọ̀ olófin ọmọ ṣàkíwọ̀ àwọn òde tó pé àṣẹ tó bá ṣàkíwọ̀ lọ́jọ́ kí náà ni ó pa lórí gúnugún síbẹ̀ ó pọ́dọ̀ àkàlà kó síbẹ̀ yọjọ gẹ̀gẹ̀ lọ́rùn bá gbàmù rẹ bá síbẹ̀ yọjọ wọlé ṣàṣàṣà ni wọ́n sọ fún ọ wo sọrí tàbá lè mẹ́jẹ ìwà kọ wá túbọ̀ lọ́wọ́ àwọn ẹgbẹ́ wo igi òwòlóko yóò lọ rẹ paralé o àjọjì yóò lọ rẹ pèrò ọ̀nà. tani mo sọ fún mo ṣèkìlọ̀ fún ọ ti yẹ ìtọ́jú bá ń lọ mo wá ìpàdé kó wá tọrọ àforíjì lọ́wọ́ ẹgbẹ́ bíbẹ̀ kọ́ gbàdó gbàdó lọ́wọ́ rẹ wọ́n lálọ́ olù igi òwò lóko yóò lọ rí paralé àjọjì yóò lọ rí pèrò ọ̀nà alárèjàgbá wọ́n ẹ̀yin ọlọ́padà ẹgbẹ́ mi ní àjò àwọn lélẹ̀. mo kóra mi sí iná ìbádẹ́ tí mo kí n dúró gan kí n dúró di àsìkò lúwa àwọn pastors wà nílé bẹ́ẹ̀ wọ́n wà pẹ̀lú mo wà pẹ̀lú àwọn èèyàn ńláńlá nílé wọ́n kó gbogbo kinní tó kó wá sọ́nù wọ́n ṣe wọ́n ní compound mi ni. ìpàdé ẹ̀dá kò ṣírù mi máa lọ máa bá wọn ṣe ìpàdé rádaràda òṣì kan. òun ẹ̀yin bá wí òun lẹ̀gbọ̀rún gbà gbogbo tí n bá ti sọ nínú ilé ìjọsìn mi lónìí kó máa dàṣẹ gbogbo tí n bá ti dè kó máa dè gbogbo tí n bá ti tú kó máa tú torí pé kóṣẹkóṣẹ báyìí ni tìlá kọ́ṣẹ ọ̀rọ̀ tó kété bá bálẹ̀ sọ nílẹ̀ gbọ́ gbogbo tí n bá ti wí lónìí ó dàṣẹ o gbogbo tí n bá ti wí lónìí ó dìmùlẹ̀ ó dìmùlẹ̀ ó dìmùlẹ̀ àṣẹ àṣẹ Èdùmàrè. wọ́n á bọ́ sínú ìjọba nígbà tágbára Ọlọ́run dé ìtọ́jọ́ Pẹ́ńtíkọ́sì. ẹ pẹ̀lẹ́ sà bọ̀dá Matthew ẹ kú ọjọ́ mẹ́ta báwo ni gbogbo nǹkan gbogbo lé ńkọ́ báwo ni iṣẹ́ àṣẹ gbogbo nǹkan dẹ̀ ti yàtọ̀ báyìí. Olúwa ṣe ẹ pẹ̀lẹ́. dáàdi mo ní pé kí n wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àti lọ́wọ́ yín fún oore tó Olúwa ṣe láyé mi ni tó láti jóni tí mo ti wá sọ́dọ̀ ẹ̀ ti pray fún mi yẹn in fact mo rí owó Olúwa ṣe mo rí pé iṣẹ́ agbára Olúwa wà nínú ìjọ yìí. Olúwa ṣe so ẹ ṣe gàṣà mọ́ ní kí n wá fẹ́ mí ìmúre mi hàn ní. Olúwa ṣe ṣe wá rí bí nǹkan ṣe wá ń dá lọ yìí ẹ tún wá máa tẹ̀síwájú nínú àdúrà ẹ tún máa gbàdúrà sí torí ẹni tó dá ẹni fẹ́ àdúrà ẹni tó kù díẹ̀ káàtó ẹni fi àdúrà ẹ má sinmi o torí èso ọ̀tá yín pàápàá kò náà sinmi ọ̀rọ̀ yóò sì máa já sọpẹ́ so ìmọ̀ràn mi fún yín nù. dáàdi ní bínú sí mi màá fi ohun kékeré ká fi ṣiṣẹ́ nínú ìjọ yìí màá fẹ́ ká wó ṣọ́ọ̀ṣì yìí ká sì ṣiṣẹ́ lára rẹ̀ so màá ní kí secretary send the 5 million naira sákàǹtì yín. 5 what? 5 million naira dáadé. 5 million naira ẹ fún ṣọ́ọ̀ṣì yìí ọ̀rọ̀ yóò tó máa dayọ̀. ẹ jẹ́ gbàdúrà fún yín orúkọ Jésù ọ̀rọ̀ yín máa dayọ̀ torí ilé ẹsẹ̀ ìyá ọlọ́kẹ́ bá pàdé kẹ́ ẹ rí ìrànlọ́wọ́ Ọlọ́run gbà ọwọ́ tí ń fa ní gòkè kọ́ máa fà yín gòkè ẹ tayọ àánú ńlá jù báyìí lọ kẹ́ ẹ tó máa rí gbà ògo ni fọ́lọ́run lókè ọ̀run ní orúkọ Jésù Olúwa wa ẹ ṣé gan o Olúwa pẹ̀lú àdúrà yín ọmọ mi ẹ ṣé gan adúpẹ́ ẹ ṣeun gan ni ẹ ṣé o. My pastor.
Pastor Ebi ẹ pẹ̀lẹ́ ẹ kú ọjọ́ mẹ́ta báwo ni ministry gbogbo nǹkan kọ́ àmọ́ mi nǹkan ẹ wo ẹ jókòó gbogbo lé ńkọ́ mọ́mí ńkọ́ ṣé kò sí ọ̀nà kankan nǹkan tí mo ti torí ẹ̀ ránṣẹ́ pé yìí sí Olúwa fi ìṣípayá kan hàn mí ó dẹ̀ ti kó lákọ̀ọ́kọ́ lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta Pastor Ebi bó ní sí Olúwa lọ́wọ́ yín ṣé kìí ṣe pé ẹ ti kúrò ní ojú ọ̀nà ṣé ẹ fi àwọn nǹkan míì pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ kún iṣẹ́ Olúwa kẹ́ ẹ sọ pé ìran iṣẹ́ Olúwa lọ́wọ́ tó bá rí bẹ́ẹ̀ kẹ́ ẹ padà sójú ọ̀nà ó rí àwọn nǹkan tí mò ń rí sí yín ẹ sì lójú ọ̀nà o. Pastor ó yẹ kẹ́ ẹ ti mọ̀ mí tipẹ́tipẹ́ pé mi ò mú anything tó bá jẹ́ kéèyàn máa ṣe nǹkan tí ó yẹ kó ṣe lọ́nà Olúwa mi ò ń ṣe so mi ò mú anything mọ́ gbogbo tó ń ṣẹlẹ̀ yìí Olúwa ló ń ṣe mi ò mú nǹkan kan mọ́. ṣé bólúwa ti ṣe é nù nígbà kan mo mọ̀ yín àmọ́ nísìn ìyìn lè gbẹ̀rí yín jẹ́ torí ìṣe ló dàbí pé àgbàdo tá a sè ó ti yè lọ́wọ́ yín ó ti wù ìbísẹ̀ ìránṣẹ́ iná làjọ sí lẹ́nu ọjọ́ mélòó ní gbogbo nǹkan ti blóòdì gbogbo lẹ kó mọ́tò jọ bí nǹkan mi lẹ ti kọ́lé rẹpẹtẹ lẹ ti ra mọ́tò rẹpẹtẹ Pastor Ebi gbogbo tí ń dákọ́ ni wúrà ẹ padà sọ́dọ̀ ẹlẹ́dàá yín. Pastor ṣé mọ̀ pé gbogbo nǹkan tẹ́ ń sọ yìí mi ò ń ṣe irú nǹkan yẹn ṣé mo tí Olúwa bá dé sínú ayé yìí gbígbà pé tọ́nà bá bẹ̀rẹ̀ iṣẹ́ nínú ayé Olúwa dé ni gbogbo tẹ́ ń sọ pé mọ́tò pọ̀ ilé pọ̀ Olúwa ló ń ṣe. ẹ ò kẹ́ ẹ mọ́ lérò pé mi ń ṣe lára yín o èmi ò ṣe lára yín o nǹkan tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ó ní pé nǹkan tá a fi ń hàn mí ọjọ́ pé wà lójú ọ̀nà. Pastor ẹ ṣe rí gbogbo yẹn ẹ ṣáà ká kọ́kọ́ gbé yẹn tì náà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe pè mí yẹn nǹkan tó ti wà lọ́kàn tèmi náà láti wá báyìí náà ni pé mo fẹ́ ká tún church yìí ṣe mo fẹ́ ká wò so ká tún ní ẹ̀kọ́ tó máa jẹ́ big church tẹ pé ẹ mọ̀ àwọn èèyàn á máa pọ̀ tọ́wọ́ Olúwa iṣẹ́ Olúwa tó máa gbèrú sí. ẹ ṣeun gan ẹ ṣe rí nínú ìjọ yìí Olúwa ní ṣiṣẹ́ rẹ̀ kì í ṣe èèyàn gbogbo ìrànlọ́wọ́ yín pátápátá ẹjọ́ ọmọ ìgbé ọwọ́ yín kódà ó pè mí kẹ́ lọ fáwọn aláìníyà tó kẹràn wá lọ́wọ́ chọ́ọ̀chì yẹn ṣe rí chọ́ọ̀chì yìí Olúwa ní ṣiṣẹ́ rẹ̀ gbogbo ìrànlọ́wọ́ yín ẹ mọ̀ mu. ẹ fẹ́ nǹkan lọ́wọ́ mi. láti ọ̀dọ̀ yín o àfẹ́ kankan àfẹ́ ẹ mọ̀ kówó fún wa rárá gbogbo owó yín ẹ mọ̀ lọ pẹ̀lú owó yín. láti mo fẹ́ kẹ́ ẹ ṣe ẹni pé kẹ́ ẹ padà sójú ọ̀nà ẹ tún ọ̀nà yín ṣe ẹ tún ọ̀nà yín ṣe Pastor Ebi ẹ tún ọ̀nà yín ṣe kò sẹ́ni tó fohùn ìtùlẹ̀ nílẹ̀ tó bójú wẹ̀yìn tó yẹ fún ìjọba ọ̀run ẹ tún ọ̀nà yín ṣe ọmọ wòlíì wáńdì wò bá ń wo ẹni tó ń béèrè mí ta yẹn pé kó wọlé wá kò ṣe sáré ọlọ́wọ́ sáré wa. inú ọ́fíìsì lẹ́tí ń pariwo bẹ̀ yẹn ṣe ìmọ̀ páwọn èèyàn ń bẹ pẹ̀lú inú ọ́fíìsì. ẹ̀wọ̀n ẹ̀wọ̀ wèrè ṣé tí yóò fẹ́ pasán ẹ dákun oṣù kèló la wà yìí kí lẹ sọ fún mi nínú oṣù kèló la wà yìí kọ́kọ́ bá ń sí pásítọ̀ ẹ bá ń sí inú oṣù kèló la wà yìí. ẹ má wulẹ̀ jà ká sí kankan ṣé rí Olúwa ló ń ṣọmọ fún yàn ṣé rí Hánà tẹ́wọ̀ yẹn ó darúgbó kó tó bímọ o. ẹ dákun tí n bá sì mo wá sọ́dọ̀ yín bí òṣì tẹ́ jókòó sí náà nì tọ́lọ́ ibùkún yín ṣe irun kúkú bí ọkọ̀ aboyún ibi tẹ́ jókòó sí náà nì táyà sọ fún mi pé láàrin oṣù kan ìfìnú sọ wípé ìgbọ́mọ tán oṣù keje la wà yìí o mo sọ fún yín torí kọkọ mi bá fẹ́yàwó lé mi ló jẹ́ kí n wá ṣe gbogbo tí mo ṣe ìyàkọ mi ti bá ọkọ mi mú yàwó wálé o ó ti bá mú yàwó wálé tó lórí bú ẹ wo gbogbo èyí nígbà yín ṣe lónìí olórí bú fúlù mi jìbìtì ara ó sì tó kí ní abẹ́ rẹ̀ gbọ̀nàgbọ̀nà lórí olóòsì. ẹ má pariwo yín tí ó ń pọ̀ jù ẹ jẹ́ kí n ṣàlàyé kinní kan fún yín àwọn nǹkan wà báyẹn ìyàwó Ábúráhámù nínú ìwé mímọ́ ó darúgbó kó tó bímọ o Hánà yẹn ó mà darúgbó kó tó bímọ so ṣe fẹ́ bá mi jà ní. títí yóò bá fẹ́ ta tí n bá tún gbọ́ tẹ́ wàásù ẹ sì pasán sọ́lọ́ ìbùkún ni yìí ni. kí lẹ fẹ́ kí n ṣe báyìí. kí lẹ fẹ́ kí n ṣe báyìí. ṣé mi lọ́lọ́run tó ń ṣọmọ ni ṣé mi mo máa ṣọmọ fún yín ni. mo pásítọ̀ ẹ kò tí yín o ẹ kò tí yín ṣé ìwọ lóun àwọn òṣòfò ara o gbogbo tọkọ mi ò lè dé gbogbo ẹ ló dé gbogbo kọ́nàkọ́nà lọ wọ̀. ọ̀rọ̀ olómi lórí bíbá yá mi èso àlà. pásítọ̀ Ọlọ́run mi ò àmọ́ ẹ kò tí yín olùtọ́sẹ̀ sùsù bí kinní kan ẹ wá ẹ kò tí yín olùsí gbogbo
àbáwèrè mo ti lò ẹ́ kó o lè gbọ́ pamọ́ láyé ẹ. òkùnkùn lè borí ìmọ́lẹ̀ ló máa borí òkùnkùn pásítọ̀ ab ṣọ́ra ṣe èṣù olóhùn tó máa ṣe fún ọ. èṣù ló fún ni ládìyẹ sì fi gbòdìdì ẹni lábá ẹni. bó bá ṣòro fún wọn á gbà padà tó bá ṣòro fún wọn tó fún wọn láyọ̀ tó fún wọn lówó ó máa gbà padà fésù bá ṣe ní oore. dádì ẹ má bínú mo fẹ́ bá yín sọ̀rọ̀. ooo àtàwọn láti wà nulẹ̀ o sọ pé o fẹ́ rí mi náà o wá sọ pé o fẹ́ rí mi sè o dẹ̀ mọ̀ pé ibi tá à ń lọ sí à ń kánjú lọ síbẹ̀ ibi confession yẹn àwọn èèyàn ti máa dúró dè mí bẹ́ẹ̀ náà. ok kí ni nǹkan tó fẹ́ sọ mò ń gbọ́. mo rí i pé ní ọjọ́ sunday ìgbà tẹ́ ẹ̀ múra ẹ wọ aṣọ rẹ́ẹ̀dì sí ìsàlẹ̀ aṣọ yín kó tó wá di pé ẹ wọ white bí ṣé kìí ṣe pé ẹ ti ń dọ́gbọ́n sí i. o dẹ̀ mọ ọkọ tó ní náà mi ò lè ṣerú nǹkan tí ò da ọlọ́run máa jẹ́ mú nǹkan mọ́ nǹkan kẹ̀ bọ̀ ṣé wọ́n ti jọ yẹn ṣé wọ́n gbé ìjọ yẹn òtútù mú jọ yẹn wọ́n wà pé kí ni mo fẹ́ wọ̀ o túmọ̀ pé aṣọ tí mo fẹ́ wọ̀ yẹn òtútù yẹn máa fẹ́ sí mi lára wọ́n wà pé kí n kàn wọ aṣọ red yẹn kó fi cover òtútù ní tó ṣẹlẹ̀ ńjọ́ yẹn nìyẹn náà. ìgbà tí mo mọ̀ wípé ẹ kì í ṣe báyẹn tẹ́lẹ̀ ló jẹ́ kí n sọ bẹ́ẹ̀ torí ẹ̀yin náà lẹ̀ ń wàásù fún àwọn èèyàn ẹ̀yin náà sì ni wọ́n mọ̀ wò ní àwòkọ́ṣe ló jẹ́ kí n béèrè bẹ́ẹ̀. it's true tó tọ́ ni èmi ni mò ń wàásù fún àwọn èèyàn láti máa kan fààyè wọn fún Jésù kan máa mú nǹkan mọ́ nǹkan bọ̀ yìí ò ṣe nǹkan kan ọwọ́ mi ní ọwọ́ mi mọ́ so mi ò ń ṣe irú nǹkan báyẹn Ọlọ́run tí mò ń sìn náà ni mò ń sìn so bébì mi ṣùgbọ́n kò sí problem mo ń ṣe irú nǹkan yẹn ṣùgbọ́n jí ká máa lọ láti máa dúró dè wá. pásítọ̀ Jésù bàbá ń bọ̀ ọ̀hún ládẹ́ẹ̀dì ayé ìjọ mi lọ́wọ́ báyìí gbogbo alámùtò lórí ọ̀rọ̀ ọ̀rẹ́ rẹ tó mú apásítọ̀ ab ìmú abẹjọ́ rẹ kí sóògbé o sì tó dégbò olùkànbí là á ké sí o èyí ẹ̀jẹ̀ ta ni ọmọ mú wá gẹ́gẹ́ bí mọ́lù funfun tí ọmọ pa ní oṣooṣù ọ̀pá ìpàdé kọ̀ wá àwọn ẹgbẹ́ sì ti bínú wọ́n ti tó kẹ́ wọn dùgbà gẹ́gẹ́ bí wọn náà ṣe ti mọ̀ ó lè wo ọlọ́kùnrin rẹ̀ wòsàn tó fẹ́ sọ̀pánù bá ń sọ fún pálákìsàrè tí ń jólókùn ní o ilẹ̀ fẹ́ mọ́ o bọ́ bá délẹ̀ tọkọ kan mí o bí mo ṣàkìlọ̀ fún lọ́jọ́ kìíní àná kọ́mọ́ ṣàkìwáwó lórí kọ́mọ́ ṣàkìwáwó dé ìjòrò àṣẹ tó ṣàkìwọ̀ bí wọ́n pa lórí bí gúnugún bá ṣe bẹ́ẹ̀ yọ pa lórí bákàlà bá ṣe bẹ́ẹ̀ yọ jọ gẹ̀gẹ̀ lọ àgbàmọ̀ tó bá ṣe bẹ́ẹ̀ yọ jọ̀wọ́ lórí ṣáṣáṣá wọ́n sọ fún ọgbọ́ àánú rẹ̀ tẹ̀mí tọ́pọ̀. bàbá ẹ ṣe gan èmi náà ti ń ṣàkíyèsí ẹ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí pé mi ò rí kó attend meeting mọ́ but bí àwọn èèyàn ṣe máa ń ṣòro ṣe lóore lélẹ́yìí o ìgbà tí a mú ẹ débi tó ti ṣoríire tán ìyípadé tó yẹ kó máa present níbẹ̀ ó wá eléyìí tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀ ẹ má bínú bàbá ṣé ti yé yín báyẹn màá lọ sọ́dọ̀ ẹ rí pé lẹ́ẹ̀kan yẹn mo sọ pé mò ń jáde ni so tá a bá ti lọ ń sìn báyìí màá fẹ́ kan já yín sí ilé yín màá gba ọ̀dọ̀ ẹ lọ straight nǹkan tó rí lọ́bẹ̀ tó fi gàrú owó ó máa explain fún mi because nonsense nìyẹn náà wáyé tó ní lọ sí meeting kí ni meeting lẹ́yìn kó lọ síbẹ̀ ẹ̀ tún máa ń fún alágbára kún agbára ní meeting kan tún ni ìwọ̀nba owó kékeré tó rí yẹn ó ti jọ lójú tẹ́lẹ̀ bá ti rí owó tí ò tó nǹkan bá yìí á ti jọ lójú àti máa gapá nǹkan tó ń ṣe nìyẹn. ó ní ṣe rẹ irú àwọn àṣìjẹ kọ̀ọ̀kan tí à ń ṣe fún nínú ẹgbẹ́ ìnìsìn ó ní ọmọ jẹ́mbẹ̀ yọmọ lékún lára. àbí náà o kókó mọ̀ pé òun bá nǹkan tóun ti jẹ lájọ yẹn ó ti máa fẹ́ jó tán ó yẹ kó máa renew tá máa ta lọ́fà bẹ́ẹ̀ yẹn sì máa ti ẹ̀ bá dànù bí mo ṣe wà téèyàn yìnyín tó máa ń yìn mí ń bọ́n sí kò lè ràn mí ẹni fún mi lóògùn ayẹta ẹni fún mi everything. òkìgbẹ́ dẹ́nbẹ́. kò tí ì jà sí jẹ́ òkìgbẹ́ o kò tí ì jà sí jẹ́ ti bọ́ báyìí o kò sí wàhálà. àdá kan ṣe bẹ́ẹ̀ àbí jẹ́ sọ ládàáwò kó lè mọ̀ kókò tí mo fún ọ ṣiṣẹ́. ẹ tẹ̀ máa wọrí yẹn bàbá nígbà tẹ̀sẹ̀ máa ṣe. òkùnkùn lè borí ìmọ́lẹ̀ ló máa borí òkùnkùn pásítọ̀ ab ṣọ́ra ṣe èṣù olóhùn tó máa ṣe fún ọ. èṣù ló fún ni ládìyẹ sì fi gbòdìdì ẹni lábá ẹni. bó bá ṣòro fún wọn á gbà padà tó bá ṣòro fún wọn tó fún wọn láyọ̀ tó fún wọn lówó. àwọn kàsán lọ́rọ̀ kó gbogbo fún yín. àwọn Jésù mo ní àwọn ọ̀rọ̀ kan tí mo fẹ́ sọ fún yín pé kí n wá síláyé fún yín pẹ̀lú ọ̀rọ̀ school nìsa mo ní àwọn iṣẹ́ kan lẹ̀
ní pé kí wọ́n sọ fún mi bẹ́ẹ̀ ẹ bá mi rí nǹkan kan ṣe sí àwọn méètì mi ta jọ wọlé gbogbo wọn ti ṣe tán tipẹ́tipẹ́ so àwọn iṣẹ́ tó dẹ̀ wà nílẹ̀ tó ń dá mi dúró wọn pọ̀. Sórí carry over náà ń pè yẹn kò wá sí ogun tó wọnú ìjọ mi tí Ọlọ́run ò kì í ṣẹ́ kò sí ogun tó ga níwájú Olúwa báyìí tí kò lè di ìpẹ̀tẹ́lẹ̀ ìmọ̀ wà tó ti dáṣẹ̀ wọnú ìjọ mi yìí ogun yẹn ti tán nǹkan tó ṣẹlẹ̀ ní máa bẹ́ẹ̀ lu ọ̀pá ẹ̀rù mi tí Ọlọ́run gbé sí mi ní inú máa fi bẹ́ẹ̀ push ogun yẹn jáde because ogun ló wà nù ayé ẹ̀ mo ní láti bẹ́ẹ̀ ti jáde ìlú iná agbára ẹ̀mí mímọ́. mo bẹ ní pé a máa ṣe deliverance. sórí gbogbo àgọ́ ara mi yìí deliverance ni ó ti kú síbẹ̀ àtòróró ni àti omi ìyè ní gbogbo ẹ̀ ó wà nù àgọ́ ara mi so ara mi ni màá ti bẹ́ẹ̀ push ẹ̀ jáde tó máa jáde ìwọ náà wàá rí tí ó máa bá iná yẹn jáde ni. ṣé àwa máa lọ òróró wa ní àbá nídìí àti ra òróró mọ́. má bá ẹ̀mí mímọ́ jiyàn iná ẹ̀mí mímọ́ bẹ́ẹ̀ nù mí òróró ni everything ó wà nù mí so tó kàn ní láti ṣe ni pé ìwọ wá kàn dìde wá kàn jókòó síwájú mi so wá kọjú sọ́hun yẹn màá bẹ́ẹ̀ fi iná yẹn màá bẹ́ẹ̀ fi push ẹ̀ jáde màá bẹ́ẹ̀ fi tì jáde ó máa bá iná jáde so wá dìde báyìí wá jókòó síwájú mi. má bẹ̀rù ẹ̀mí mímọ́ ló máa ṣiṣẹ́ yẹn wá dìde. God bless you. Wá kọ́ yín báyìí. Pastor Ebi ṣọ́ra ṣe fire. Fire. fire Fire. In the name of Jesus. Agbára tó wà nínú ọmọ yẹn tó máa jáde. Agbára òkùnkùn yẹn Olúwa ti jáde. Jésù Ọlọ́run tó máa ṣe fún wọn. Egbò ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run ẹ má ṣe mú nǹkan mìíràn mọ́ Ọlọ́run. Ẹni bá mú Ọlọ́run Pastor Ebi, just man. Why tó ń ṣe báyìí gan-an? Kí ni nǹkan tí mo ṣe? Sọ́dọ̀ tí mo ṣe. O ti fẹ́ mú mi gba ojú bí báyìí o. Gbogbo orúkọ tó wúyẹ mi ò láìpẹ́ o. Kí ló dé gan-an? Mi ò lè lọ síbi kankan, mi ò ní time. Báwo ni màá ṣe máa bá báwọn onídọ̀tí yẹn ṣe? Mi ò lè báwọn ṣe náà. Wọ́n ti di onídọ̀tí báyìí. Yes. Mímọ́ ni mí náà. Mímọ́ ni ẹ́. Yes. Ìsìn ló tó mọ̀ pé o mọ́. Àbí ọ̀gẹ̀dẹ̀ wo igi kòkó ẹ̀yẹ̀ tán. Igi kòkó yẹn wá padà di igi burúkú. Pastor Ebi ingrate ni ẹ bó ṣe wà yẹn. Ó aláìmoore ẹ̀dá ni ẹ. Ṣé báyìí lọ́dọ̀ náà gbà wọ ìtura mélòó ló ti rí tínú ẹ ti ń dùn? Mo rí báyìí gbogbo wa tó ń wò yìí gbogbo apátápátá là ń ṣe ẹgbẹ́ àwọn yẹn o. Ṣé kí n má tán ẹ jẹ? Deacon church mi wà bẹ́ẹ̀, àwọn deaconess church mi wà bẹ́ẹ̀. Àjọ ń ṣe meeting papọ̀ ní má jẹ́ kí n tán ẹ. Kí wọ́n ní tiẹ̀? Ìjọ ọ̀rọ̀ tí ìdè tó ń sọ pé o ṣe meeting o ṣe ní tì mọ́. Onídọ̀tí ni wọ́n. Kí ló ń ṣe náà Pastor Ebi? Àṣọ? Yes. So ìwà àtàwọn díkì ẹ àbí deaconess àbí díkì kò sí ẹ bá jọ máa ṣe meeting yẹn ò kàn mí mi ò lè bá yín ṣe. So mi ò lè bá wọn ṣe pọ̀ kò possible. Ó dà Pastor Ebi ṣé o mọ nǹkan tẹ́mi fẹ́ sọ fún ẹ? Babaláwo tí mo mú ẹ lọ sọ́dọ̀ ẹ̀ lọ́jọ́ kìíní àná bàbá yẹn ti wá bá mi nílé reason nìyẹn tí mo ṣe gbéra tí mo ń bọ̀ wá síbí báyìí ó ti yẹ wọ́n para gidi gan ni wọ́n ti sọ́ di wàhálà gidi gan o Pastor Ebi wọ́n ti sọ́ di wàhálà gidi gan o ó ti yẹ báyẹn reason nìyẹn tó jẹ́ kí wọ́n bá ẹ tètè ìpàdé tó ń bọ̀ lọ́nà yìí ìpàdé tó ń bọ̀ nẹ́ẹ̀sì yìí ò gbọ́dọ̀ máa tẹ́lẹ̀ mítì yẹn o. Mi ò ní sáà ní òde kí ló kàn ń pẹ̀lú mítì tẹ́ ṣe mi ò ní sáà ní pẹ̀lú mítì tá a ṣe àtọ̀. kò sí wàhálà èmi ni mo jẹ̀bi tí mo gbéra ni wọ́n bá ẹ ó ti yẹ èmi ni mo jẹ̀bi tí mo gbéra ni wọ́n bá ẹ. Hello? Ìyá mi ní pẹ́. Pastor Ebi èmi ti ń lọ nìyẹn. ó dẹ̀ fún mi lẹ̀ sínú ilé Pastor Ebi ẹ máa gbà mí lọ́wọ́ ọwọ́ yìí kò tí ì mọ̀ pé o ti wá ẹdìyẹ lọ sọ́dọ̀ fún ní lẹ́dí ẹ̀ sì fi gba odidi lọ́wọ́ ẹni náà ṣé wo mọ̀ ni bẹ́ẹ̀ ṣe bá fún ẹ lọ́rọ̀ á gba ayọ̀ tí wàá fi lo ọ̀rọ̀ tó fọ yẹn náà owó ò tí ì mọ̀ kankan àwa náà á gba kámú ni kò ṣe pé nítorí aládùúgbò sì kan tá a padà ṣe wà ń sọ ń sìn wọ́n sọ yín pé wò ó ṣe mọ́ ọyọ òbí wá mọ́ tó bá wọ́n mọ̀ nǹkan má bàjẹ́ o Pastor Ebi. Acho que fún ẹ. ẹ wò
dádì ẹ ṣé gan ni mo dúpẹ́. Ẹ wo bísínẹ́sì mi kàn ń lọ ni gbogbo tí n bá tiẹ̀ dáwọ́lé báyìí ló ń yọrí sí ẹ ṣé gan ni mo tiẹ̀ rí ọwọ́ àdúrà yín lára mi gan ni ẹ wo ẹ ṣé mo dúpẹ́ mo ní kí n wá dúpẹ́ lọ́wọ́ yín. Olúwa ṣeun. Sórí kan tí kò kí ń yé most àwọn èèyàn nìyẹn pé àwa tọ́lọ́run bá pè báyìí wọn mọ̀ fọ́lọ́run pè wá so inú mi wá dùn pé wọ́n mọ oore sórí ó ṣe bẹ̀rẹ̀ ní o oore yẹn ó ṣe bẹ̀rẹ̀ ní business yẹn tó máa lọ sókè ní wọn á ní branch káàkiri throughout Nigeria outside má wọrí ṣùgbọ́n Ọlọ́run ti jẹ́. Ẹ̀yin gan ẹ máa gbádùn mi o má tiẹ̀ wá surprise ní ṣẹ́rí tí má ti délé nsìn ẹ má wọrí màá kọ́ transfer 2 million naira sí àkáǹtì yín ẹ kò bá mi manage ní o. 2 million naira kékeré nìyẹn 2 million naira ẹ bá mi manage kí n manage 2 million ẹ bá mi manage kí n yóò manage ẹ ọ̀yà fúnlẹ̀ kí n tún pè fún ẹ ní orúkọ Jésù ọ̀run kó bùkún fún ẹ ọ̀yà business ọmọ yìí kó tó máa lọ sókè sí Ọlọ́run babalọ́lá kó súre fún ẹ kó máa rí ṣe kí business yẹn kó tó máa lọ sókè sí Jésù Olúwa wa hallelujah 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 kó bá mi kí gbogbo ilé o. àwọn agbọ̀nsá àwọn agbọ̀ yẹn ṣe sá. Pastor Ebi. Tí mo tún wá sí. Ṣé dèdèrè tí ọ̀gbọ́n tí mò ń sọ fún ọ láti jòdè. Àní ọmọ wá pàdé kọ́ ọmọ mẹ́jẹ rẹ ṣe àgbẹ̀ màálù fún mi ta ní ọmọ pa ọ̀pá kí ló dé. Bàbá mission has lè wà náà. Ẹ gbà mí mission kí ló ń kèmí pẹ̀lú mission kí n tẹ̀mí pẹ̀lú mission ní ẹsẹ̀ ìwọ ń gba mílímílí àbíjá ọmọ tó pọ̀ mílímílí kọ́ ní sẹ́ni sí ọ ọgbà mílímílí ebi ti ń pa àwọn orúmọ lèbi ń pa àwọn awo ọkọ orúkọ Jésù wọn parọ́ fún orúkọ Jésù ló fi sísá tí orúkọ Jésù ló lò tí orúkọ Jésù ló lò tí kò yẹ kó máa dẹ́kọ̀ tí àtúntò tiẹ̀ mọ́ dọ́gbọ́n ọmọ dàpọ̀ àwọn ìyálẹ̀ kọ̀ọ̀kan ọmọ dàpọ̀ àwọn bàbá mi ọwọ́ ń parọ́ fún orúkọ Jésù ló lò kí n tó ṣiṣẹ́ tó ń ṣe pẹ̀lú orúkọ Jésù. Èmi àti yín àwàpọ̀ àlejò máa dúró báyìí náà. Ọlọ́kùnrin rẹ̀ wòsàn tó fẹ́ sọ ó sọ pánù tọ́pẹ́ jẹ́ àwọn ọmọ rẹ̀ ní mẹ́fí lẹ́nu géètì yẹn ní mẹ́fí. Kúrò lẹ́nu ọ̀nà fún ìdarí. Ṣẹ́gẹ̀rẹ̀gẹ̀ mo sì pàlù fún ọ mo rí tí mo tó jó àánú rẹ̀ ti ṣe èmi lójú àánú mi pọ̀ yìí ìfẹ́ kò ṣègbè ni. Ṣẹ́gẹ̀rẹ̀gẹ̀ Pastor Ebi nígbà tí wọ́n bá mú ọ ara rẹ̀ ó balẹ̀ tẹ̀bí ara rẹ̀ ń gbé wìlìwìlì ara rẹ̀ ó balẹ̀ ayé ọlọ́pàá rẹ̀ gbé mi ìrìn àjò. Èṣù ló fún ni ládìyẹ sì fi gbòdìdì ẹni lọ́wọ́ ẹni bó bá ṣòro fún wọn á gbà padà tó bá ṣòro fún wọn tó fún wọn láyọ̀ tó fún wọn. Praise the Lord. Iṣẹ́ ìyanu á ṣẹlẹ̀ lónìí. Ọlọ́run mi yóò ṣúre fún ẹ. Adélódé yóò lórí ọ̀rọ̀ àwàdà kọ́ lélẹ̀ ọ̀rọ̀ eré kọ́ lélẹ̀ àwọn bá àwọn èèyàn sọ fàájì àbí kí lóun náà bá wọn sínú ṣọ́ọ̀ṣì oyin wọn kan mi àwọn ẹgbẹ́ ni mo wá mú ta ni wá. àánú rẹ ṣe mí tó pọ̀ àánú rẹ ló ṣe mí torí mo ṣàánú rẹ gan níbẹ̀ lẹ́yìn ká ti kò rẹ́ ibẹ̀ ká ti gbéra. àbí wèrè lélẹ̀ tí olórí ibú lélẹ̀ ni ẹ̀yẹ́ ọlọ́padà o ẹ̀yẹ́ gbẹ́ orin àjò. Òkùnkùn lè borí ìmọ́lẹ̀ ló máa borí òkùnkùn. Pásítọ̀ Ebi ṣọ́ra ṣe èṣù olóhùn tó máa ṣe fún ọ. Èṣù ló fún ni ládìyẹ sì fi gbòdìdì ẹni lọ́wọ́ ẹni bó bá ṣòro fún wọn á gbà padà tó bá ṣòro fún wọn tó fún wọn láyọ̀ tó fún wọn lówó ó máa gbà padà bẹ́sù bá ṣe ní oore ó máa gbàyọ̀ tó nítọ̀hún máa fi padà lóore yẹn. Pásítọ̀ Ebi o ṣọ́ra ṣe. Ṣé o ti gbọ́ pípa ṣírí Pásítọ̀ Ebi máa ti tú.
ṣé wọ́n ṣẹ̀ṣẹ̀ mọ̀ ni. kódà ó ti ya wèrè èmi ẹ̀ṣẹ̀ gbọ́ ni o so gbogbo iṣẹ́ ẹ pé wọ́n járọ dìde wọ́n jókòó dìde so fake life ni. o mọ̀ tẹ́lẹ̀ òògùn ni wọ́n ń lò. ọlọ́run orí mi mọ̀ ṣé o ó ga o. o mọ̀ ṣé kò yá ṣe ń kó ti bá ọ̀sùn ṣá. ọlọ́run ò ní jẹ́ lórí ọ̀rọ̀ rọ́ndọ̀rọ̀dọ̀ wo ló ń sọ yẹn ṣé mo wà useless ní tó fà á sọ fún mi kó ti bá mi sọ ọlọ́run ò ní jẹ́ orí ẹlẹ́dàá mi ò ní jẹ́. kò kí ń ṣe bẹ́ẹ̀ ó ẹlẹ́dàá mi ò tẹ̀ ní jẹ́. mo kàn ń sọ ni torí gbogbo ọmọ ọjọ́ ló ti bá sùn. ọmọ ọjọ́ rẹ nìyẹn ọmọ ọjọ́ rẹ nìyẹn o. ọlọ́run mọ̀ pa wàyọ̀ lágbára ọlọ́run èrè iṣẹ́ ọwọ́ rẹ̀ náà ló ti jẹ́ ó ti ya wèrè báyìí nìsín ó ti jèrè iṣẹ́ ọwọ́ rẹ̀ náà nìyẹn lẹ́yìn kọ́ lọ́run máa ṣọ́ wa ká má ṣìjọ lọ nítorí gbogbo aláwọ̀ àbí tá a fẹ́ lọ gbàdúrà forí wa ká má ṣìjọ lọ kọ́ lọ́run máa ṣọ́ wa ni o. Ọlọ́run máa ṣọ́ wa ni o kó máa gbàdúrà wa. èṣù ló fún ni ládìyẹ sì fi gbòdìdì ẹni lọ́wọ́ ẹni bó bá ṣòro fún wọn àgbà padà tó bá ṣòro fún wọn tó fún wọn láyọ̀ tó fún wọn lówó ó máa gbà padà bíṣù bá ṣe ní oore ó máa gbàyọ̀ tó nítòun máa fi padà lóore yẹn pásítọ̀ ẹbí o. èmi ni church mi tóbi jù ìwọ náà wo àwọn èrò bó ṣe pọ̀ nínú church mi ṣé ìwọ náà fẹ́ lówó máa bọ̀ wá sọ́dọ̀ mi mo fẹ́ gun mọ́tò èmi náà máa gun mọ́tò wo mi inú mọ́tò ni mo wà wo ìwọ ṣe ń fẹsẹ̀ rìn wo gan kò sẹ́ni kankan ní church tiẹ̀ wo church tèmi ṣe tóbi church tèmi òun ló tóbi jù mo ní church ní Amẹ́ríkà mo dẹ̀ ní church ní London ṣé wàá bá mi wá jọ́sìn ẹ máa bọ̀ yíyan èèyàn màmá ẹ máa bọ̀ wá sí church mi èmi ni mo lówó jù owó ti dé o. ká máa rọ̀jò ìgbà ń bọ̀ tí yóò gbà ní pásítọ̀ ebè ṣọ́ra ṣe ilẹ̀ ń yọ òye èṣù olóhùn tó máa ṣe fún wọn ayé rẹ̀ ó ló fẹ́ bàjẹ́ ayé rẹ̀ ló máa bàjẹ́ o èṣù olóhùn tó máa ṣe fún wọn egbò ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run ẹ má ṣe mú nǹkan mìíràn mọ́ Ọlọ́run ẹni bá mú nǹkan mìíràn mọ́ Ọlọ́run ò fẹ́ rárá ó ní do not have any other God before me ó ní ká má ṣe forí balẹ̀ foríṣà pásítọ̀ ẹbí ṣọ́ra ṣe pásítọ̀ ẹbí ilẹ̀ ń yọ pásítọ̀ ẹbí ṣọ́ra ṣe pásítọ̀ ẹbí ilẹ̀ ń yọ. kí gbọ́ràn wọ́n lọ o kí gbọ́ràn o lọ church ò ní lọ èyí kwaya ò ṣe kí ló ṣe ọ́. mọ́mí ẹ wo wọ́n purọ́ mọ́ mi ni wọ́n purọ́ all the time tí wọ́n bá ti sọ náà lẹ́ máa gbọ́. ìgbẹ́lẹ̀ sàn ẹjẹ mọ́ mi jẹ lórí àwòrán wọn nípa bọ̀ ṣé bí àbúrò mi ni mo mọ̀ ká tó lè ṣe mo mọ̀ ká tí ò lè ṣe kò ní parọ́ àbúrò mi ò parọ́. èmi inú mọ́tò ni mo wà wọ́n nǹkan inú jeep ni mo wà inú Hollandia ni mo wà wọ́n nǹkan òbí mo ṣe ń drive mi so mo ti ní church mi ti tóbi o so mi ì fẹ́ jẹ̀yà ló jẹ́ kí n ṣe kí ni kí n lówó lọ́wọ́ ṣé ìwọ náà ò fẹ́ wá jọ́sìn nílé ìjọsìn mi church mi ló tóbi jù. sọlọ ọmọkùnrin tó wọ yẹn pásítọ̀ ni o pásítọ̀ aba Abraham lórúkọ ẹ bẹ́ẹ̀ ni sórí bó ṣe wáyé ẹ̀gbọ́n ló kó bá o kò gbọ́ràn rárá ọjọ́ kan mo wà nù ilé ó wà bá mi torí pé abẹ́ mi ló ti dìde ó ṣe wá lọ́jọ́ yẹn mo wà nù ilé mọ́mì kí ló ṣẹlẹ̀ ló bá ní pẹ́pẹ́sẹ́ o mọ́mì ìjọ òun ò kí kún o ìjọ òun ò kí ṣe kínní o gbogbo àwọn ti sá kúrò ní ìjọ o ìkankan ìgbà mo sùúrù gbogbo kan ó wà fún àkókò ìgbà àti àkókò yóò padà sí rárá mọ́mì mo sá máa lọ wá nǹkan ṣe sí ni òun á lọ dágbọ́n sí òun á lọ ṣe ọgbọ́n dídábà o má dọ̀gbọ́n sí báwọn náà ṣe lélẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ebi ò pa wá àṣì lóòótọ́ àlówó lọ́wọ́ o ṣùgbọ́n à ń jẹ àmú mo sàṣàlẹ̀ fún kó mọ̀ ṣe o kó mọ̀ ṣe lọ́jọ́ yẹn ó bá ní kò ní ṣe ó bá lọlé mo bá lálàá sí i kékeré yẹn ó padà lọ ṣe mo tó pè é mo tó bá sọ̀rọ̀ àpẹẹdà sí ọ̀rọ̀ tí mo wá bá sọ òrè o mi tá ìgbọràn wọn á bá dére o. but mọ́mí ṣé Ọlọ́run máa ń yáyàn wèrè ni. olúwa yíyá àwọn òrè bá olúwa yìí ṣèkà kìí ṣe àlòmọ́kùnkùn ẹ̀mí òkùnkùn ó fi kún sẹ́ẹ̀ránṣẹ́ rẹ̀ sọ́sì mọ̀ pé èso fún ní nǹkan ó fún ní adìẹ sí. èṣù ló fún ni ló kan fi gbẹ́ẹ́dẹ́gbẹ̀ta. nígbà yẹn mò ń gbọ́ ògbó bí fẹ́ ṣe ni mò ń gbọ́ ọlọ́run ọba dáre ọlọ́run babalọ́lá ọlọ́run baba dáre ọlọ́run babalọ́lá wọn ò kì í parọ́ ṣùgbọ́n àwọn èèyàn mọ̀ wípé ẹ̀mí òkùnkùn
òun ló fi pọ̀ ọlọ́run bàbá lọ́lá ọlọ́run ọba dáre jáde ẹ̀mí òkú yẹn ló ń lò ọlọ́run àwọn eléyìí kò ṣe búburú kò ṣe ká eléyìí wà kó gba pásítọ̀ òkú lẹ́kọ̀ọ́ èèyàn ò gbọ́dọ̀ mọ mọ́kànmọ́ lọ́rùn rẹ̀ kí èèyàn sin ọlọ́run lótìtọ́ àti òdodo ni kéèyàn dúró lórí ẹsẹ̀ rẹ̀ pé ọlọ́run mi ló pè mí pé ọlọ́run tó pèyàn ló yẹ kí àwọn pásítọ̀ mi náà tó mọ ṣàwòkọ́ṣe pé wọ́n lọ mọ́kànmọ́kàn wọ́n mọ̀ ṣe ẹ̀mí òkùnkùn wọ́n mọ̀ fi mẹ́mi ọlọ́run sọ pé yóò kọ́ wọn lọ́gbọ́n báyìí bẹ́ẹ̀ náà nìwọ́n náà tá à ń sọ fún lónìí pé kò gbọ́ràn kò láti ẹ̀ lẹ̀ kò gbọ́ nǹkan tá à ń bọ́ sọ kò nǹkan tí mò ń bá ẹ sọ jẹ́ kó wo etí ẹ o. mọ́mí mo ti change. bí bàbá ń gbà ní ẹ jẹ́ ká máa rọ̀jò ìgbà ń bọ̀ tí yóò gbà ní pásítọ̀ ebè ṣọ́ra ṣe ilẹ̀ ń yọ òye èṣù olóhùn tó máa ṣe fún wọn ayé rẹ̀ ó ló fẹ́ bàjẹ́ ayé rẹ̀ ló máa bàjẹ́ o èṣù olóhùn tó máa ṣe fún wọn egbò ẹ̀yin ìránṣẹ́ ọlọ́run ẹ má ṣe mú nǹkan mìíràn mọ́ ọlọ́run ẹni bá mú nǹkan mìíràn mọ́ ọlọ́run ọlọ́run ò fẹ́ rárá ó ní do not have any other God before me ó ní ká má ṣe forí balẹ̀ foríṣà pásítọ̀ ẹbí ṣọ́ra ṣe pásítọ̀ ẹbí ilẹ̀ ń yọ pásítọ̀ ẹbí.